The Nation ni mo ti kọ́kọ́ fẹ́ ṣíde ìròyìn tọwọ́ mi yìí o. Àwọn afurasí olóògùn owó wọ́n pa ìbejì tí wọ́n jẹ́ obìnrin méjì wọ́n sì gba ẹ̀jẹ̀ wọn sí inú ike o. Ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá na ọwọ́ mú wọn. Ìwé ìròyìn The Nation ló kọ ìròyìn ọ̀hún. Nínú ìwé ìròyìn The Guardian ni eléyìí wà níbi tí àwọn ẹgbẹ́ INC tí wọ́n ti ń sọ fún ààrẹ Tinubu wípé ẹ tún yẹ̀wò ẹ tún kíní ìgbéyẹ̀wò àwọn pọ̀nù kódà bèlè ń ta sí ọ̀nà ẹnu o lórí kíni lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìjọba ìlú ọ̀fararọ tí wọ́n kéde ní ìpínlẹ̀ Rivers ẹgbọ̀n gbàtàbà wọnú ìròyìn yọ. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo sì wà. Ìjọba àpapọ̀ wọ́n bẹ̀rẹ̀ sísan $180,000 náírà fún àwọn àgùnbánirọ̀ ìyẹn 77,000 naira. Púpọ̀ wọ́n sì ti ń rí owó ọ̀hún gbà báyìí o. Ìwé ìròyìn The Nation ló kọ. Nínú ìwé ìròyìn The Nation náà ni mo wà yìí o níbi tí wọ́n ní Wike yóò tún yọ da Àtíkù lágbo dà sí náà ni ò lẹ́ẹ̀kan sí tá ń sọ ẹnìkan tí ó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ fún Wike ńlówí ọ̀rọ̀ ń jáde ẹgbọ̀ngbà tàbá oníròyìn The Nation lọ́kọ́. Nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí. Kò sí ohun tó ń jẹ́ ìgbìmọ̀ ṣẹ̀ríà lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí òfin tó sọ rèé o. Kì í ṣèmi ni mo sọ ọ̀rọ̀ yìí o, ṣùgbọ́n ọ̀jìmì nínú amòfin lórílẹ̀-èdè Nàìjíríà ó fẹ́ ṣàlàyé ọ̀rọ̀. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Guardian ni eléyìí wà níbi tí àjọ INEC tí wọ́n ti ń fi tó Natasha létí pé ǹjọ́ ti gbọ́ òní pé kíni pé wọ́n fẹ́ pè ọ́ padà o pé kọ́ ọmọ bọ̀ nílé kókó nílé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹgbọ́n The Guardian lọ́kọ̀ròyìn. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn ọwọ́ mi yìí wà ló fẹjú kẹ̀kẹ́ sí o. Àṣìta ìbọn ó bá ọdẹ nínú igbó ní ìpínlẹ̀ Ògùn. Àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n bá na ọwọ́ mú àwọn akẹgbẹ́ rẹ̀ o. Ìwé ìròyìn Punch ni ó Punch ẹ̀ jáde. Obi Ezekwesili ó mọ̀ ní ó ti fi ẹ̀sùn kan àwọn ìgbìmọ̀ léyìí tí wọ́n rí sí ọ̀rọ̀ Natasha wípé wọ́n fààyè gbà kí àwọn tí wájú tẹ̀yìn kí wọ́n sọ̀rọ̀. Wọ́n ní wọ́n agbọ́jọ́ ẹnìkan dánìyàn tó wá ṣe wọ́n bíi àgbà òṣìkà. Èmi kọ́ mọ sọ́ọ̀ Ezekwesili lọ́sọ̀ọ́ The Nation ńlọ́kọ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti ń ṣe ìgbésẹ̀ báyìí láti dá gbogbo àwọn láti fi òpin sí ipò agbára àti tí àwọn ààrẹ gómìnà àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n bá wà lóróyè wípé wọn ò gbọ́dọ̀ mú wọn ìyẹn immunity. Wọ́n ní wọ́n ò fi òpin sí kinní ọ̀hún báyìí. Ìgbésẹ̀ tí ń lọ lọ́wọ́ o. Ìwé ìròyìn The Nation ló dì í jáde. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà sẹ́nẹ̀tì ó mọ̀ ní wọ́n ti ń yiri ọ̀rọ̀ kan wò tó ní í ṣe o pẹ̀lú bí àwọn èèyàn ṣe ń kérora lórí bí ó ti ṣe jẹ́ wípé owó gegere ó ní owó ìpè tó ń ti dátà tí a fi bọ́ sójú òpó ayélujára tí àwọn èèyàn sì ń pariwo wípé ẹ dákun o ẹ bá wa wá nǹkan ṣe kínní yìí pọ̀ ó ti ń fi wà lápè. The Guardian ńlọ́kọ̀ròyìn ẹgbọ̀n gbàtàbà oníròyìn. Nínú ìwé ìròyìn Punch ní ìròyìn tọwọ́ mi yìí ni mo ti rí o. Àjọ amúnimádà EFCC ni wọ́n ti fi páńpẹ́ ọba mú ènìyàn tí kò dín ní 37 tí wọ́n jẹ́ jàgùdà páálí alọ́kólóńkígbe orí ayélujára ní ìpínlẹ̀ Kwara. Ìwé ìròyìn Punch lójú síta. Àtíkù ló ti ń ké tantantan síta o wípé ẹ wo ẹ jẹ́ kí a tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà o látàrí ti ìbò gbogbogbò tí ń bọ̀ ní ọdún 2027. Àtíkù ń lọ sọ The Guardian lọ́kọ́. Òtítọ́ ni wípé a ti rí $180,000 náírà gbà 77,000 naira ṣùgbọ́n owó yìí ò máa tó wà. Àwọn àgùnbánirọ̀ kan tí wọ́n gba owó náà ní ìlú Àbújá wọ́n fi ohùn òkè sọ̀rọ̀. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Wọ́n ti ẹ̀ mọ́ tíǹsì wọ́n gbàtà ìtírí tẹ̀lé wọn tún fún 77 wọ́n ní òtún tí tó. Wọn ò dúpẹ́. Wọn ò tiẹ̀ wọ́n mórí kankan. Òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ gan-an ẹlòmíràn gba 77,000 kò gbá.
ta ló sọ náà. èmi ọmọ tí bá dààmú èyí tí ń ṣe fún. ọba fún ní ìbẹ́kùn. ìbẹ́nu gan. wọ́n bínú jẹ̀búrẹ́. ok ohun mi ti ń lé àbí. jẹ̀búrẹ́. inú ti fẹ́ mọ̀ bí mi. inú bí ọgbẹ́ ìwọ òun ṣiṣẹ́ látàárọ̀ dilẹ̀ súnkẹ́ ìwọ kọ́ yìí. èmi kọ́ yìí. inú ìwé ìròyìn The Nation mọ wà báyìí o níbi tí Àtíkù ti sọ wípé mi ò kábàámọ̀ o wípé wọn yan Wike gẹ́gẹ́ bí ẹni tí àjọ díje dupò ààrẹ ní ọdún 2023 wọn ò kábàámọ̀ kankan ẹni tá a ti mọ̀ lánàá kó tó dòní ni ẹni téèyàn bá ti mọ̀ ní láfẹ̀mọ́jú kò nílò pàṣẹ ń tún ní à ń tanná wojú ẹ̀ lóru ṣe bí Wike ni ẹ̀ ti láwìí Àtíkù ní ẹkún dídò erémọdé ni The Nation ńlọkọ̀ròyìn. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ṣì wà tí mo rí ìròyìn yìí àìbalẹ̀ ọkàn ó gbalẹ̀ ó gba oko ní ìpínlẹ̀ Rivers o pẹ̀lú bí olórí ìpínlẹ̀ náà lọ́wọ́ ìyẹn Vice Admiral Iba tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sórí ipò ó pàṣẹ fún gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ wípé kí wọ́n fi ìwé ètò ìṣúná ọdún méjì sẹ́yìn kí wọ́n fi ṣọwọ́ sí òun ní kíákíá ìwé ìròyìn Vanguard ló fà á jáde. nínú ìwé ìròyìn The Guardian ní eléyìí wà níbi tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ ní apá Niger Delta ìyún Niger Delta Progressive Youth Leadership Foundation wọ́n ní àwọn ni wọ́n mọ̀ ti bu ẹnu àtẹ́lù ìgbésẹ̀ tí ààrẹ gbé o láti rí i dájú pé wọ́n kéde ìlú ọ̀fararọ tí wọ́n sì gbé ìjọba pàjáwìrì wá sí ìpínlẹ̀ Rivers léyìí tí wọ́n sọ wípé eléyìí yóò jẹ́ kí ètò òṣèlú níbẹ̀ nǹkan mẹ́hẹ̀ ẹ gbọ́ ní tí wọ́n rí tí wọ́n ṣe sọ bí wọ́n ti ṣe kọ́ ni mo ṣe káwọn The Guardian lọ́kọ́. nínú ìwé ìròyìn Vanguard náà ni mo ṣì wà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan tó jẹ́ akọ ìyẹn ọkùnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ni wọ́n ti rán lọ sí ọgbà túnirọ tó jẹ́ wípé ibẹ̀ ni ó ti lo gbogbo ìyókù ọjọ́ ayé rẹ̀ wọ́n ló ṣekú pa aláìnílé lórí kan ní orílẹ̀-èdè Canada ni wọ́n bá rán lọ sí ọgbà túnirọ ìwé ìròyìn Vanguard ló fà á jáde. àjọ SON yìí àjọ tí mójútó bí àwọn nǹkan ti ṣe ń pé ojú òṣùwọ̀n tó ní orílẹ̀-èdè Nàìjíríà Standard Organization of Nigeria wọ́n ní àwọn ni wọ́n mọ̀ ti sọ wípé àwọn ò rí dájú pé àwọn ṣe àtìlẹ́yìn fún àwọn iléeṣẹ́ ní àbá láti máa jẹ́ kí wọ́n wà ní ìbámu pẹ̀lú ojúlówó ohun tí à ń gbé ṣe ní ilẹ̀ yìí léyìí tí yọmọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ti ilẹ̀ òkèrè ó ní wọ́n sọ wọ́n ní made in Aba yọ padà di ntí a lè mọ̀ sọ pé nǹkan ilẹ̀ wa náà ó ti dà àjọ SON ni a sọ bẹ́ẹ̀ The Guardian lọ́kọ́. nínú ìwé ìròyìn Daily Post ni mo rí ìròyìn ọwọ́ mi yìí ìjọba ìpínlẹ̀ Ògùn wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé àìsàn ibà lásà ó ṣekú pa àgùnbánirọ̀ kan ní ìpínlẹ̀ náà ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Shettima ni wọ́n ti ń rọ àwọn àjọ tó ń mójútó ọ̀rọ̀ ètò tó ìdájọ́ wípé ẹ dákun ẹ má kó àkóyawọ́ ẹ má bà ojú Nàìjíríà jẹ́ o pàápàá jùlọ ọ̀rọ̀ ètò ìdájọ́ ẹ má jẹ́ kí ó fi ẹ̀gbẹ́ wọn lẹ̀ kọ́mọ́ fẹ̀yìn wọn lẹ̀ o ní ntí igbákejì ààrẹ nílẹ̀ yìí tí ó sọ The Guardian lọ́kọ́ nítorí tẹ́ ẹ wá sọ àwọn ọmọ ibi ó ti sọ àmọ́ ẹja tẹ̀ wájú nígbà bá wọnú ẹ̀ lọ ibẹ̀ gangan láti máa rí làbárè ìdí àti ìtumọ̀ tí ì sọ irú ọ̀rọ̀. tó àwọn kókó yìí àti kókó míì láàmú mú wá sí etí ìgbọ̀yìn ní òwúrọ̀ yìí a ó sì máa tú ní ìpele bí aṣọ yẹlẹ. bọ́ bá ti ṣe ta kókó láàṣì tú. gbogbo ẹ̀ pátápátá la tú láàṣì jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ìlú dé dúró. à ń kí yín lówùúrọ̀ yìí o wípé ẹ kú ojúmọ́ mọ́ òní ni ọjọ́bọ̀ àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ ẹtì àbámẹ́ta. láṣà Ìdùmarè ire wa yóò bọ̀ o yóò sì tó wa lọ́wọ́ o torí pé ilé báyìí ni ìbọ̀ yìí bọ̀ sí. òní ọjọ́ 27 oṣù kẹta ọdún 2025 ire ni yóò jẹ́ tiwa láàárọ̀ yìí bá a ṣe ń jáde lọ ire owó ire ọmọ ire àìkú baálé ọ̀rọ̀ ire ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ yóò tú wa lọ́wọ́ o láṣẹ Ọlọ́run aláwùrábí ire tó ti wà lọ́wọ́ wa kò ní í bọ́ omi ìtitun yóò tún kún láṣẹ Ìdùmarè à ń kí yín wípé ẹ kú ojúmọ́
ẹ kú ojúmọ́ mọ́ ìkànnì yín ìkànnì wa ìkànnì ship 89.1 FM lẹ́ni àǹfààní àti orí ọ̀fẹ́ láti máa gbọ́ ìlú òkè ò ni wọ́n ń pè bí o ìlú òkè ò látàkàn mọ́lẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ kájọlà ní ìpínlẹ̀ ọ̀yọ́ la wà tá a ti ń dún sétí gbogbo ọmọ adáríwòrán abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi lórúkọ ẹnìkejì mi. òní ti ṣe ọjọ́ karùnléní-ogún àbí ọjọ́ kẹtàdínní-ọgbọ̀n. mo ti kọ́ fẹ́ wá sẹ́yìn ni. má bínú. àwa sẹ́yìn tirẹ̀. irọ́ àwa ilé ìsẹ́yìn iwájú lọ́pọ̀ ibè tí ń rí sí bó ṣe lọ́nu. òní ti ṣe ọjọ́ kẹtàdínní-ọgbọ̀n 27 oṣù kẹta ọdún 2025 lẹ́yìn ikú olúwa wa. òní gangan ni a mọ̀ ní ọjọ́ tí ó dá lágbára ọlọ́run láṣẹ Èdùmàrè gbogbo ohun tí a ti tọrọ fún tí à ń béèrè fún nínú àwẹ̀ lámúlánà nínú àwẹ̀ ti lẹ́ǹtì gbogbo ẹ̀ pátá àtàwa tá a gbà gbogbo wa ọlọ́run ọ̀wọ́lá oṣù yìí yóò dá wa lóhùn ayọ̀ yóò jẹ́ kí gbogbo ohun tá à ń béèrè fún gbogbo àwọn àdúrà àwọn ẹ̀bẹ̀ wa ní kọ̀rọ̀kọ́ndù yàrá wa ní kọ̀rọ̀kọ́ndù ọkàn tí a fi ń béèrè tá a lè bá àyàn kankan sọ kódà èyí tá a lè bá àyàn sọ ṣùgbọ́n tó jẹ́ pé ọlọ́run nìkan ló lè sáámi sí torí bá a bá ní abèrè lọ́wọ́ èèyàn ò lè ṣe ọlọ́run nìkan ni ọba tí fi sọ́kàn èèyàn láti ṣe ìrànwọ́ gbogbo ìrànwọ́ tá a wá ń béèrè fún lọ́tún lọ́sì gbogbo ẹ̀ pátá ìnàlọ́run ọba wa sáámi sí o àárí bá ti ṣe àárọ̀ náà gbégbà àárí àánú gbà tí àwọn ìrànwọ́ dìde lọ́tún lọ́sì fún wa láṣẹ Èdùmàrè gbogbo àdáwọ́lé wa yóò yọrí sí ire o ẹ ṣe àmì ń bẹ̀ ọ́ nínú ilé òun àmì bẹ́ẹ̀ lẹ́bísì tó ní ọmọ sàárọ̀ kùtùkùtù bẹ́ẹ̀ ti jẹ́ sáà lọ́la fatia ṣe àká ni. ẹ ká ẹ fi bọ ẹ fọwọ́ ẹ bọ́jú ńlé ẹ mọ ká fatia ọ padà káwé ẹ̀ tì ọlọ́run ṣe wọn sùn ti parí mọ ká fatia kọ káwé ẹ̀ tì. lọ́la fatia yẹn wà tún ní kàtí. lisi ń gbọ́ jésù olúwa wa. lisi ń gbọ́ lisi. olùmídé ọmọ bíbí inú káyọ̀dé ló kọ́ tèmi olú àyànfẹ́ kí lórí tọ́ da kọ́ lísì lórí ọ̀rẹ́ yìí. sọmọ pé òun kò gbàgbọ́ ọmọ kí òun tó bá ti dọ̀rọ̀ owó báyìí. kò gbàgbẹ̀rẹ̀ lísì ọ̀gbàgbẹ̀rẹ̀ ọba ti ka fati àjò báyìí ọ̀kàwé ẹ̀ tì ní. owó ti sọ pé ó ti lọ owó ti jóná. owó ti lọ sórí fatia. ẹ káàbọ̀ ìròyìn àjímúná la gbé ka yín mọ́lé bẹ́ẹ̀ àti ṣe mọ̀ ṣe ẹ ti mọ̀ pé tó bá ti ń di déédéé aago 7 òwúrọ̀ ni a mọ̀ bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ lórí ìkànnì wa ìkànnì CP 89.1 FM pẹ̀lú èèyàn yín àwọn pàdé yín bá a bá ti ń wà ní àyín tí ní ká ẹgbọ́ tí a ní ká kà á bí wọn bá ti ṣe kọ́ sí ni àwa la ṣe ń kà á kò sáfikún bẹ́ẹ̀ a ní yọ kúrò kankan bí wọn ti ṣe kọ́ gangan ìní àṣìkà The Nation ń bẹ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Guardian ó wà ní ọwọ́ ọ̀tọ̀dọ̀ tèmi bí a ti ṣe ka àwọn ògèrè rẹ̀ sí yín létí ká rọ̀ dà sí yín ní kẹtẹpẹ ohun gangan ni ọwọ́ akàn wá báyìí kẹ́ ẹ gbọ́ bí ó ti ṣe lọ lẹ́lẹ́kùn kẹ́kẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan. nínú ìwé ìròyìn The Guardian ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí níbi tí wọ́n ní àjọ INEC ni ọmọ tí ń sọ ọ́ wípé àwọn fi ìwé pé wọ́n ti fẹ́ pè ọ́ o àwọn ti fi ránṣẹ́ sí Natasha wípé kọ́gbà bí wọ́n ti ṣe kọ́ láti ibi tí ó ti ń ṣojú iyùn sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú láti àárín gbùngbùn ní ìpínlẹ̀ Kogi sẹ́nẹ́tọ̀ Natasha Akpoti Uduaghan gbogbo wa pátápátá ńlá ti mọ gbogbo bí làbárè ọ̀rọ̀ tí ó kún lọ́rùn kún lára kún ní gbogbo ọ̀rùn wípé ọ̀rọ̀ ọ̀hùhọ́hù tó ṣẹlẹ̀ láàrin òun àti ẹni tí í ṣe ààrẹ fún ilé ìgbìmọ̀ aṣòfin àgbà iyùn ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Godswill Akpabio wọ́n ní ọ̀rọ̀ yìí gangan ni àwọn aráàlú rẹ̀ àwọn tí ń ṣojú láti ìpínlẹ̀ Kogi ní ẹ bá kóra wọn jọ ní ẹ bá ní ẹ wo àti ẹ̀ wá ní ìgboyà kankan nínú rẹ̀ mọ́ ẹ jẹ́ kí ọmọ bòńlé ni wọ́n bá lọ fi àwọn ìwé ìpẹ̀jọ́ wọn ìwé pé pẹtísàn pẹtíkì wọ́n bá gbé lọ bá INEC nígbàtí àjọ INEC wò ó ní wọ́n bá pè é gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ ẹni tí ṣe alága fún àjọ INEC bí ó ti ṣe rí kinní òun nínú ọ́fíìsì rẹ̀ pé ọ̀dà kò sí wàhálà o níwọ̀nba àgbà tí ẹ̀yin ti mú wá tí a ní kí a fi lé ẹni tẹ́ ẹ ránṣẹ́ sí lọ pé kó náà gbọ́ wò bí wọ́n ti ṣe sọ ẹni tí ó léwájú àwọn tí wọ́n lọ sọ pé àwọn ò gbà àwọn ò fẹ́ mọ́ ó ní
ó ní ó sọ nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ wípé gbogbo ìlànà tí ó ń gbà yìí ó ní kò tiẹ̀ jẹ́ kí àwọn rí mùkútùn ìṣèjọba jẹ kankan nígbà tí ó ti di wípé ọ̀rọ̀ lórí wàhálà ìdààmú pé wọ́n ṣe gbá wọ́n náwó sóhun wọ́n ṣe gbá wọn ṣàwò ní ọjọ́ ìṣẹ́gun tó lọ yìí gangan ó ní wọ́n gbé kínní náà gbé ka àjọ INEC mọ́lé wípé kí wọ́n dákun kí wọ́n bá wọn pe Natasha padà pé ẹ̀yìn kọ́mọ bọ̀ nílé o àwọn ọ̀ràn ń sẹ́ mọ́ wípé àwọn ọ̀ràn ẹlòmíì ni wọ́n sọ lórí ìwé òun náà wá ti fi ṣọwọ́ sí Natasha pé àwọn èèyàn rẹ̀ wọ́n ní ọmọ bọ̀ nílé okò ní Àbújá o ìní ọ̀rọ̀ yẹn lọ́bọ̀yọ́ wá ti wá dáhùn pé òun ọ̀ wálé àbóhùn ò ní wálé wọn ọ̀ràn ti kọ́ ni ò ní jẹ́ kémi ọkà á débẹ̀ bí wọ́n bá kọ́ why I no go read am The Guardian níjàre bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ mú ìwé ìròyìn The Guardian tó jáde fún tààrọ̀ òní. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o kọ́lọ́run kó máa ṣàánú wa o ayé polúkúrúmuṣu ilẹ̀ ń pòrì ká sì máa ṣọ́ra o ọ̀rẹ́ bòrin lọ ọ̀rẹ́ máa fura ìrọ̀lẹ́ ayé la wà báyìí àrínú ara wa o afurasí olóògùn owó kan ni ó ṣe kó pa àwọn ìbejì tó sì tún gba ẹ̀pọ̀n wọn sínú ike o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ìwé ìròyìn The Nation bó ṣe jábọ̀ ìròyìn yìí iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ arákùnrin kan o tí ó ṣe kó pa àwọn ìbejì méjì wọ́n pe orúkọ ìbejì àkọ́kọ́ ní Chinsama àti èkejì ní Chindima Uchi ní ìpínlẹ̀ Rivers ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ afurasí náà ni wọ́n sọ pé lẹ́yìn ìgbà tó ṣe kú pa wọ́n tán ló bá tún gba ẹpọ́n wọn sínú ike ragolis o lójú náà láti lo ẹpọ́n náà gẹ́gẹ́ bí nǹkan kan tó ṣe pàtàkì fún oògùn owó ṣíṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà SP Grace Nregekoko òun ni ó fohùn ìlédè tó sì ṣàlàyé wípé afurasí ọ̀hún ni ó jẹ́ ẹni ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27 o tí wọ́n pe orúkọ rẹ̀ ní Anika Sunday Uko tó jẹ́ ọmọ ìpínlẹ̀ Akwa Ibom tí ó ń gbé ní òpópónà kejì ní Pipeline Ronkunkuwa gẹ́gẹ́ bó ṣe fi àtẹ̀jáde náà léde afurasí yìí ni ó tún ní ọ̀rẹ́bìnrin kan tí wọ́n pe orúkọ ọ̀rẹ́bìnrin ọ̀hún ní Lucy John gẹ́gẹ́ bó ṣe wí wọ́n ní afurasí yìí ohun mímu ẹlẹ́rìndòdò inú ike òun ni ó fi tan àwọn ìbejì yìí wípé ẹ wá gba ohun mímu ẹlẹ́rìndòdò tó sì ṣe kú pa wọ́n lẹ́yìn ọ̀ṣọ́kà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ni wọ́n ti fi páńpẹ́ ọba mú wọn wọ́n tó 7 níye tí wọ́n pàmò pọ̀ láti ṣe ikú pa àwọn ìbejì yìí láti fi wọ́n ṣe ègún owó iṣẹ́ ìwádìí ó ti ń lọ ní pẹrẹu lórí rẹ̀ àti àwọn míì tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ làlúrí yìí tí wọ́n sì fi páńpẹ́ ọba mú gbogbo wọn tí wọ́n sì tarí wọn sí ilé ẹjọ́ láti fi páńpẹ́ ọba mú wọn àti láti jẹ́ kí wọ́n jó lamba pa ní iwájú òfin ẹ fẹ́ wò ó ìwé ìròyìn The Nation ló di ìròyìn ọ̀hún jáde o ẹ̀mú kẹyẹ̀wò níbẹ̀ ibi ayédè òun náà ni à ń pè ní ayédè kọ́lọ́run kó ṣàánú wa o. àmín o nínú ìwé ìròyìn The Guardian náà mo ṣì wà níbi tí àjọ tó mójútó àwọn tí à ń ṣe ní ilẹ̀ wa bí ó ti ṣe ń bá ìgbà mu iyun Standard Organization of Nigeria SON àwọn ọmọ ni wọ́n ti sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan láti rí dájú wípé àwọn tí à ń ṣe ní ilẹ̀ wa ó ní ó ń wà pẹ̀lú ìbámu ti ilẹ̀ òkèrè láti rí dájú wípé ètò ọrọ̀ ajé wa ó gbéra sọ pàápàá jùlọ lábára ti ọ̀rọ̀ ohun tí à ń gbé ṣe ní ilẹ̀ wa nígbà tí wọ́n sọ wípé àwọn tí wọ́n fojú sùn tó pọ̀ jùlọ ó ní bí àwọn aṣọ àti bàtà àti àwọn nǹkan tí wọ́n máa ń ṣe láti àbá tí a máa ń pè ní abamade wọ́n ní tó ń ti àwọn tí wọ́n ń ṣe láwọn bòmíì ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọ́n ti wà pẹ̀lú ìbámu láti rí dájú wípé kinní yìí ó ní ọmọ wà ní ìbámu àti fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ti ilẹ̀ òkèrè ẹni tí í ṣe adarí àgbà lórí fún àjọ SON yìí iyùn nílẹ̀ Ìgbò Aharanwa Chuks ó ní ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ àwọn àjọ oníròyìn News Agency of Nigeria NAN nígbà tí ó ń bá wọn sọ̀rọ̀ ní àná Chuks ni ó sọ wípé ẹ wo ó pọn dandan o ká rí dájú wípé àwọn nǹkan wa tí à ń ṣe nílẹ̀ yìí ó ló wà ní ìbámu pẹ̀lú àwọn ti ilẹ̀ òkèrè tí wọ́n fi ní mọ́ ọ̀rọ̀ wa sí ẹ̀gbẹ́ tó jẹ́ pé nílẹ̀ yìí àti lókè òkun yóò jẹ́ ìtẹ́wọ́gbà
nígbàtí ó ń sọ wípé ó ti wá wà báyìí pẹ̀lú àjọ kan tí wọ́n ń pè ní mancap léyìí tí yóò tẹ́ pẹpẹ gbogbo ìlànà àti ààtò tí a tẹ̀lé láti rí dájú pé gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe yóò fi wà pẹ̀lú ìbámu ti àjọ SON. àjọ mancap ìyún mandatory conformity assessment program, wọ́n ní àwọn ètò yìí gangan ó ní wọ́n mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ láti rí dájú pé kinní yìí ló wà ní ìbámu pẹ̀lú gbogbo tí ẹ bá ti ń ṣe tí yóò fi lè fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú àwọn ìtàn ṣe ní ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ. wọ́n ní mancap ni yóò mọ̀ wà ní agbọ́ni àti mójútó gbogbo tí ẹ bá ti ń ṣe ní ilẹ̀ yìí láti rí dájú pé kò ní sí pé wọ́n ń fọwọ́rọ̀ yín sẹ́yìn pé tí Nàìjíríà ń ṣe kò tiẹ̀ dá kankan, pé gbogbo nǹkan tó bá ti wà ní Nàìjíríà báyìí gbogbo tìyín ní yọ̀yẹ́. wọ́n ní ojú tán fi ń wò wá látẹ̀yìnwá ó ní ó ti ba ètò ọrọ̀ ajé wa jẹ́ o, pàápàá jùlọ àwọn tí à ń ṣe ní ilẹ̀ yìí, wípé eléyìí ni àwọn wa ti pọ́n ní dandan wípé gbogbo iléeṣẹ́ àti àwọn àjọ lájọ tí wọ́n bá ti ń ṣe nǹkan tí à ń gbé ṣe nílẹ̀ yìí ó ní wọ́n máa lọ ní ìbámu pẹ̀lú ti àjọ mancap tí yóò fi jẹ́ pé àjọ ti SON yìí wọ́n lè buọ́lù pé ká ó ti wọ orí ìgbànú ìpè nílẹ̀ yìí àti lókè òkun àti nílẹ̀ òkèèrè ẹ lè tajà yín tí òfin ní ba ojú Nàìjíríà jẹ́. ẹ wo ìròyìn yẹn pọ̀ ẹ lọ ṣẹ̀rí ẹ̀kẹ́ mú balance ẹ̀ nínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tààrọ̀ ni. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn yìí tó ń ṣe tọ́lọ́lọ́ aláàtì ló ń dún owó ń wọlé ṣẹ̀ǹgbẹ́dùkì. àwọn àgùnbánirọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́rìn ti pa ẹ̀kẹ́ wọn báyìí o tí ojú wọn sì ti ń dán. àwọn Fèyí àti Ṣàìnà tó fi mọ́ Ọmọlọ́lá o tí wọ́n wà ní ìkànnì wa yìí ẹ̀rín ti ń pa ẹ̀kẹ́ wọn o. ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́tàdínní-ọgọ́rin náírà ló ti ń wọlé ntololo báyìí o ni wọ́n bá ń jó mùkúlùmù kẹ̀kẹ́. lẹ́yìn Stella ọmọ ṣègbéraga báyìí. ìgara ọmọ pé Stella gara tẹ́lẹ̀. ìgara yẹn ó tún wá di tanstẹ̀. ìgara Stella. ìgara Stella. Oh my God. ìgara Stella noodles. Oh my God. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdádúró àti àìmú àdéhùn ṣẹ èyí tó wá láti ọjọ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí tí ó sì fà á tí àwọn àgùnbánirọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn láti bí oṣù mélòó kan sẹ́yìn o lórí ìkéde tí ìjọba àpapọ̀ kéde ní inú oṣù kẹsàn-án ọdún 2023 wípé àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa san ẹ̀ẹ́tàdínní-ọgọ́rin ẹgbẹ̀rún náírà ìyẹn 77,000 naira fún àwọn àgùnbánirọ̀ orílẹ̀-èdè yìí tí wọ́n sì máa rí owó ọ̀hún tí wọ́n máa rí nínú akoto owó wọn. ṣùgbọ́n báyìí o adájọ́ má ṣe asọ̀rọ̀máyẹ̀ tírú wọn bá sọnù ó tọ́ ó yẹ káwárò wọn. ìjọba àpapọ̀ wọ́n ti mú àdéhùn wọn ṣẹ fún gbogbo àwọn àgùnbánirọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. lánàá ni owó ọ̀hún ti ń dún tololo tí àwọn àgùnbánirọ̀ ilé wa tí wọ́n ń yẹ akoto owó wọn wò tí wọ́n ń rí wípé ọwọ́ ìjọba àpapọ̀ ni pẹ̀lú ẹ̀ẹ́tàdínní-ọgọ́rin ẹgbẹ̀rún náírà ìyẹn 77,000 naira ni wọ́n ti ń gbà báyìí o. ọ̀pọ̀lọpọ̀ àwọn àgùnbánirọ̀ yìí ni wọ́n fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ wípé òtítọ́ ni. tẹ́ ẹ bá gbàgbé mínísítà tí ó ń rí sí ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà Ayọ̀délé Ọláwándé òun ni ó fi ohùn ìlédè nígbà tó ń kópa níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe lórí móhùnmáwòrán tó sì ṣàlàyé wípé ní ìparí oṣù kẹta tá a wà yìí ni owó náà yóò jẹ́ sísan kí àwọn àgùnbánirọ̀ kí wọ́n lọ fọkàn balẹ̀. tó ní báyìí wọ́n ti fọkàn balẹ̀ o owó náà ó sì ti ń bọ́ sí akoto owó wọn. ṣùgbọ́n ẹnìkan tí ó tún bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ ó sọ yìí pé ìjọba àpapọ̀ sì tún jẹ àwọn ní owó kan ṣùgbọ́n wọn ò tí ì san. ẹni náà tó tún jẹ́ mínísítà fún ìdàgbàsókè ọ̀dọ́ ó ní eléyìí náà ẹ lọ fọkàn balẹ̀ gbogbo rẹ̀ ni yóò di sísan o. ìwé ìròyìn The Nation ló di ìròyìn náà ẹmu kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation náà ni mo wà yìí o níbi tí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ nílẹ̀ yìí iyùn Obi Ezekwesili ní nígbà tí ó wà ní ìjókòó pẹ̀lú àwọn ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò àti ní àkóyawọ́ àti gbogbo wàhálà tí ó bá jẹyọ ní ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tí wọ́n fẹ́ mọ̀ gbọ́ àwọn ẹjọ́ họ́wùhọ́wù léyìí tí ó wà láàrin Natasha àti ọ̀rọ̀ pé Natasha fi ẹ̀sùn kan Akpabio.
wọ́n ní ọ̀rọ̀ yìí gangan níbi tí wọ́n ti ní kóńkálukú wá wí tiẹ̀ ibẹ̀ ni Obi Ezekwesili lẹ́ni tí ó wà lára àwọn tí ó lọ ṣojú fún gẹ́gẹ́ bí obìnrin àti láti mójútó gbogbo ìlànà tí wọ́n gbé gbà láti dúró ti Natasha gẹ́gẹ́ bí obìnrin nígbàtí òun tó jókòó àti ẹni tí í ṣe sẹ́nẹ́tọ̀ Onyekachi Nweboyin lẹ́ni tí ń ṣojú fún Godswill Akpabio iyùn ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin tóun wá gbẹnu ààrẹ lẹ́gbìmọ̀ aṣòfin sọ̀rọ̀ wọ́n ní àwọn méjèèjì lórí ọ̀rọ̀ yìí ibi tí wọ́n jókòó sí ó ní ó ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní máa tahùn síra wọn látàrí bí Obi Ezekwesili tí ó ń sọ̀rọ̀ lọ́wọ́ bí ẹni tí í ṣe sẹ́nẹ́tọ̀ Onyekachi yìí lónà bá ní òun mọ̀ ní ntọ́hún ọ̀sọ̀ bí ṣe ń sọ̀rọ̀ ní Obi Ezekwesili bá dá lóhùn pé arákùnrin ẹgbẹ́ ẹnu yín dákẹ́ níbi tẹ́ wà ha ọ̀rọ̀ yàbí mi bí inú ṣe bí sẹ́nẹ́tọ̀ nù sẹ́nẹ́tọ̀ kan fàrígá ni láíláí fàbàdà who you be who are you who you are who you mean who bọ́sà ń ṣe ń sọ àwọn ọ̀rọ̀ pẹ̀lú ìbínú pẹ̀lú ọ̀rọ̀ wípé ó ṣe mọ irú rẹ̀ ó ṣe mọ bá mi sọ irú àwọn ọ̀rọ̀ báyìí wọ́n sọ fún kékeré gbẹ́nu dákẹ́ ọ̀rọ̀ yìí àbí mi pé àwọn ọ̀rọ̀ yìí ṣàdí ọ̀wọ̀ tí ó di wàhálà iyùn ní ayé àjẹta nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹni tí ló wá di àárọ̀ àná lórí ètò kan ní orí ẹ̀rọ móhùnmáwòrán channels ó ní ó ti di pé wọ́n bá béèrè lọ́wọ́ ẹni tí í ṣe Obi Ezekwesili yìí lórí ètò kan tí wọ́n pè ní Sunrise Daily wọ́n ní ibẹ̀ ni wọ́n ti béèrè lọ́wọ́ ẹ̀ pé a rí gbogbo ọ̀rọ̀ pé ẹ̀ ń tahùn síra yín lórí ẹ̀rọ móhùnmáwòrán ní gbajúgbajà tó jẹ́ pé láàrin àwọn ẹ̀yin àgbààgbà méjì kí ló ṣẹlẹ̀ nígbà tí Obi ó sọ̀rọ̀ Obi ní sẹ́rí ọ̀rọ̀ tí ó wáyé hùn bíi pé àwọn sẹ́nẹ́tọ̀ Onyekachi wọ́n kàn fẹ́ mọ́ lo agbára lé a lórí láti mọ́ fi ọ̀nà kọ̀rọ̀kọ́ndú ayé fi mọ́ gbé ọ̀rọ̀ kúrò níbi tí ọ̀rọ̀ wà gangan ni nígbà tí ó ń sọ̀rọ̀ ó ní ẹ wo sẹ́nẹ́tọ̀ yìí ní kò jẹ́ kí ààyè wà láti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó yẹ wọ́n gbọ́ ní ọwọ́ tiwa àti lọ́wọ́ tẹ̀yìn tó sì di wípé wọ́n padà ń fi ọ̀rọ̀ yìí wọ́n sà ń yí wọ́n yí ǹjẹ́ kí àwọn èèyàn sọ̀rọ̀ ni òun ló bá bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ máa fi ọ̀rọ̀ yìí máa sọ bí ẹni gbà bí ẹni gbàgbọ́ tí ó ní tó fanu o tó ń fi ẹ dákun ṣé ẹ lè gbé ẹnu dákẹ́ kí ló ń sọ fún ni ló bá di ọ̀rọ̀ pé àfi bí kò ti ní òun sínú tẹ́lẹ̀ bí ó ṣe kọjú oró sóònù pé irú àdáadáwó nu nígbà tó wá ń sọ̀rọ̀ ó ní ẹ wò ṣe rí orílẹ̀-èdè Nàìjíríà a ní ọ̀nà tó sì pọ̀ gan-an láti rí dájú pé ètò ìjọba àwa ara wa ó fìdí múlẹ̀ tó sì fààyè gba kí òfin kó ní ẹnu ọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí bí a bá ń fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kí ó tẹ̀ ẹ́ wájú ṣe rí àwọn kan wà tí wọ́n ti rora wọn wípé àwọn ní agbára àwọn kàn rìn ju ẹ̀ńtẹ́ lè mọ yẹ̀wò lọ wípé ìntàwọn bá sì ṣe àṣegbé ni ó ní orílẹ̀-èdè Nàìjíríà a sì ti kọjá báwọn tó bá yẹ pé lóòótọ́ ńlá fẹ́ tẹ̀ ẹ́ wájú o tá a fẹ́ kú ní ipò ẹ̀yìn tí a ti mọ̀ bára wa lọ ipò wájú ẹ wo ìròyìn yẹn pọ̀ gan-an ẹ lọ mú balance ẹ̀ nínú ìwé ìròyìn The Nation tó jáde fún tààrọ̀ òní. tó jẹ́ ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa o ìgbà tí a bá padà dé ìròyìn náà yóò máa tẹ̀ síwájú ẹ kú kalẹ̀ gbogbo ibikíbi tí ẹ bá ti láǹfààní àti ọrẹ ọ̀fẹ́ láti máa gbọ́ wa. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí àṣálẹ́ agbára a powerful night ìjọ Christ Gospel Apostolic Church CGAC Òkè-Ò àti agbègbè rẹ̀ ń pè gbogbo ènìyàn síbi ìṣòro àṣálẹ́ agbára eléyìí tó máa ń wáyé ní gbogbo ọjọ́ ẹtì eléyìí tó bá gbẹ̀yìn nínú gbogbo oṣù títí oṣù yìí yóò sì wáyé ní ọjọ́ 28 oṣù kẹta ọdún 2025 nínú ìjọ CGAC Òkè Àlàáfíà Elépe lẹ́yìn ilé ìtajà Amos láfihàn Òkè-Ò ní dédé agogo 11 àṣálẹ́ ni ìṣòro náà yóò gbéra sọ lára àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run yóò lò fún ìṣòro náà nìwọ̀nyí Lady Evangelist Ibrahim láti Ìlúà Pastor Adédoyin láti Jólókò Pastor Adéṣọpé láti Ìṣíà àti Pastor Mákindé láti Ìlérò Pastor Adéníran láti Ìlúà bákan náà Pastor
Olúwaṣeun Akínọlá náà gbẹ̀yìn nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run fún àṣálẹ́ náà, ẹni títún ṣe alámòjútó ìjọ CGAC àti agbègbè rẹ̀ tó tún jẹ́ olùgbàlejò fún ètò ìṣòro náà. Máa bọ̀ nínú ìṣòro náà, máa retí ìgbàlà, ìwòsàn, ìtúsílẹ̀, àlùyọ, ọ̀nà àbáyọ lórí gbogbo ìdojúkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jésù ń retí rẹ níbi ìṣòro náà. Jésù lolúwa. ẹ káàbọ̀ padà, ìròyìn wa ó ń tẹ̀ sápá wájú. Àṣìta ìbọn ó pa ọdẹ nínú igbó ní ìpínlẹ̀ Ògùn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ni wọ́n bá na ọwọ́ mọ́ àwọn akẹgbẹ́ wọn márùn-ún tí wọ́n jọ lọ sínú oko ọdẹ o. Ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún jáde o. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti fi páńpẹ́ ọba wọ́n ti fi mú àwọn ọlọ́dẹ márùn-ún kan látàrí ikú Táíwò Bólúgbé tóun náà jẹ́ ọdẹ. CSP Ọmọlọ́lá Odùtọ́lá, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, òun ni ó fi ìdí ìròyìn múlẹ̀ fún àwọn oníròyìn nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ 25 oṣù kẹta ọdún 2025 tí a wà yìí. Odùtọ́lá ó ṣe ní àlàyé pé àwọn ọdẹ náà ni wọ́n lọ sínú igbó láti lọ dẹ̀gbẹ́ ní agbègbè Ajínáwó ní ìlú Ìmẹ̀sí, èyí tó wà ní ìjọba ìbílẹ̀ Yewa ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bó ṣe wí, ọjọ́ àìkú ọjọ́ 24 oṣù kẹta ni wọ́n ṣọdẹ lọ sí inú igbó náà. CSP Odùtọ́lá ó ṣàlàyé wípé ẹran tí wọ́n ń lé láti pa òun ni Táíwò fẹ́ mú, tí ìbọn ẹlòmíín tó fi ṣèṣìyìn tó fi bá Táíwò yìí o, tí Táíwò tó sì gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra lẹ́yẹ ọ̀ṣọ́ka. Ìbọn náà ló bá a níbi ọrùn àti àgbọ̀n ìsàlẹ̀ débi wípé wọ́n dù ú, ṣùgbọ́n òkúlẹ̀lẹ́jà ta o, kò bá dúdú mọ́, tí kinní náà tó sì gba ẹ̀mí Táíwò lẹ́sẹ̀kẹsẹ̀. Nígbà tó ń tẹ̀síwájú, alukoro ó sọ yìí pé aago 4:00 ìrọ̀lẹ́ ó ti lù káwọn ọlọ́dẹ náà kí wọ́n tó fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Lẹ́yìn ìfitónilétí ní iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣàkíyèsí wípé àwọn 6 ni wọ́n lọ sínú oko ọdẹ, léyìí tí ọ̀kan lára wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Táíwò tó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra. Àwọn 5 yòókù ni wọ́n bá fi páńpẹ́ ọba mú wọn, tí iṣẹ́ ìwádìí sì ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu lórí rẹ̀. Kí Ọlọ́run kó má jẹ́ kí àṣìta àbọn kó bá wa o àti àwọn ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn Punch ló jù jáde, ẹ̀mú kẹyẹ̀wò níbẹ̀. Nínú ìwé ìròyìn The Guardian ní eléyìí wà ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers sí ni, níbi tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ ọmọ ìjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n ti ké sí ìjọba àpapọ̀ àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìjọ National Congress INC. Wọ́n ní àwọn ni wọ́n ti pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ó ti ṣe sọ. Ààrẹ wọn, ààrẹ INC yìí Professor Benjamin Ọ̀kàbà ní ẹ mọ̀ kó bá wa o bí ẹ ṣe ń ṣe ìjọba yín, torí pé ó ṣeé ṣe kó ṣe àkóbá fún ètò ìṣèjọba àwarawa ní ìpínlẹ̀ Rivers. Nígbàtí ó ń ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ dákun, àmọ́ pọn pa ọ̀nà okòdà òbèlè ń tàṣe ọ̀nà ẹnu ṣẹ́rí lórí ìgbésẹ̀ àti àṣẹ tẹ́ ẹ pa wípé ó yá kí ìṣèjọba ti òun pàjáwìrì kó bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Rivers tẹ́ẹ̀sì kéde ìlú ọ̀fọ̀rọ̀ ní ibẹ̀hùn. Wọ́n ní ẹ wo eléyìí kì í ṣe ìlànà tó dáa, nígbà tó ń ṣe àpèjúwe rẹ̀ bíi pé ẹ̀ ń fi ìṣèjọba àwarawa bí ẹ̀ ń fi pa assault on democratic governance. Ìbò tí wọ́n fi gbé kalẹ̀ nu, wọ́n ní bíi pé èèyàn kábánà ìjọba àwarawa, bíi pé èèyàn kábánà rẹ̀ ní ìgboro ayé ní pàápàá jùlọ ní ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ wípé ìṣèjọba àwarawa ni ó jẹ́ ìṣèjọba tó ní í ṣe pẹ̀lú ohun àwọn èèyàn àti ìfẹ́ tí aráàlú ń fẹ́ àti ìgbáyégbádùn ti aráàlú pẹ̀lú ìfẹ́ ọkàn wọn, láì fi agbára káká ṣe ìjọba lé wọn lórí. Gẹ́gẹ́ bí wọ́n ti wá ṣe sọ níbi ìpàdé wọn tí ó wáyé nílé ẹgbẹ́ wọn ìjọ house tí ń bẹ ní Yanagoa ní Ọ̀kàbà sọ̀rọ̀, ó bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ léyìí tí ààrẹ gbé pàápàá jùlọ láti sọ wípé àwọn sọ pé kí gbogbo àwọn tí ìlú dìbò yàn kí wọ́n lọ lè rọ́kúnlé
ó ní irú ìgbésẹ̀ báyìí ìgbésẹ̀ tí ọ̀dà kankan ni tó sì jẹ́ wípé ó ṣeéṣe ò kó ṣe àkóbá fún ètò ìṣèjọba tó ń ti ọ̀rọ̀ ẹ̀ka ìdájọ́ pàápàá jùlọ láti tẹ̀lé ìlànà àti ààtò tí ó dúró lórí òfin tí à ń gbà lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbàtí ó tún sọ̀rọ̀ lọ ó ní bíi pé ẹ tún wá mọ̀ọ́mọ̀ fi ààyè sílẹ̀ láti rí dájú pé wọ́n mọ̀ọ́mọ̀ fi ìyà jẹ èèyàn ẹni tí ó wá tún wá jẹ́ ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ́ gómìnà láti apá ẹ̀yà Ìjọ ní ìpínlẹ̀ Rivers láti bíi ọdún 24 sẹ́yìn pé ó tún dàjà bọ́ọ̀bẹ̀ ẹ̀ tún jí ó ṣe gbádùn pé ìṣẹ́jú ọdún méjì lọ ẹ tún ti ń fin lápẹ́ lórí ọdún méjì ọ̀hún gan bíi wàhálà ọ̀wọ̀ọ̀wù ìdààmú lónìí ìdààbò lọ́la ìní ẹ fi ń bá ọmọ àwọn ṣe nígbà tí ó wá ń rọ ìjọba àpapọ̀ pé ẹ dákun o ẹ jẹ́ kí a máa tẹ̀lé ìlànà tó dáa o kì í ṣe nǹkan tó dáa ni kí a máa mọ̀ọ́mọ̀ kábánà ara ẹni ní ìgboro ayé torí pé gbà fún wúrí gbà fún gbàdá tó bá sì dá faralé ó yọ sànmọ́nà náà fún ara oko ìpè ẹ jẹ́ kí gbogbo wa ká ní ìbọ̀wọ̀ fún òfin kí a sì máa tẹ̀lé òfin pàápàá jùlọ ní ìlànà tí yóò mú kí àlékún oore kí ó dé bá àwọn èèyàn ní ìpínlẹ̀ Rivers tí ò fi ní sí wàhálà bí ọ̀wọ̀ọ̀wù ìpè hápà ọ̀nà wà tí a máa ń gbà fi mú kí gbogbo rògbòdìyàn àbí wàhálà tó bá ṣẹyọ lórí ètò ìṣèjọba àbí ètò àtòlù wípé ọ̀nà wà téèyàn máa ń gbà ìgbà wo gómìnà ló fìgbà kan rí sọ wípé òun ọ̀tẹ́tí sí ìlànà ètò alálàáfíà ṣùgbọ́n kàkà kẹ́ ẹ bẹ́ràn wí ẹ̀ràn lẹ̀ ń bá wí ẹ̀bẹ́ràn wí ẹ̀ ń bá ẹ̀ràn nìkan wí wípé ẹ mọ̀ ja afárí apá kan dá kan sí o wípé ìyún ọ̀dà kò tiẹ̀ dá kankan ntí ọ̀bá dá kò dá ní bí ọmọ yunifásitì dá ká wí kì í ṣe ká fi ṣàyà. Ẹ wo pọfẹ́sọ̀ sọ̀rọ̀ Benjamin sọ̀rọ̀ ọ̀kábá ní ẹ mọ́ kó bá wà ní ìpínlẹ̀ Rivers pàápàá jùlọ láwa èèyàn apá ẹ̀yà Ìjọ ní ìpínlẹ̀ Rivers ìtọ́ba tọ́ sí a ẹ jẹ́ ká jẹ́ kẹ̀ kí ló dé kẹ̀ tí ẹ fẹ́ mọ̀ fi ẹ̀tọ́ wa kẹ̀dẹ̀dùn wá kẹ̀ wọ́n sọ wọ́n kọ́ lédè Ègbó ní èmi ká ní èdè Yorùbá mo wá fi Èkó mo fi kó síta fún yín ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mú balance ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tààrọ̀ òní. ó tún fi Ìjẹ̀ṣà gbé. kò wá. Ìjẹ̀ṣà mèrè. Ìjẹ̀ṣà ní mèrè. Ìjẹ̀ṣà ní mèrè. ní mèrè. mèrè èrè àbí èrè àtọ́jú owó. Oh my God o gbèdé kankan Ìjẹ̀ṣà ní mèrè. tó Ìjẹ̀ṣà ní mí Ìjẹ̀bú rè wá. Ìjẹ̀bú ni wá tí yóò wí nù. nínú ìwé ìròyìn The Nation ní mo rí ìròyìn ọwọ́ mi yìí o àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti gùn lé ìgbésẹ̀ o láti dá gbogbo immunity ìyẹn wípé àwọn tá a yàn sórí ipò tí wọ́n bá wà lórí ipò wọn ò ní lè fi páńpẹ́ ọba mú wọn tí wọ́n bá taṣẹ̀ tí wọ́n sì taṣẹ̀ àgẹ̀rẹ̀ tàbí tí wọ́n bá tàpá sófin tàbí pé wọ́n bá ṣe nǹkan kan wọn ò ní fi páńpẹ́ ọba mú wọn lásìkò ìgbà tí wọ́n bá wà lórí ipò àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ báyìí wípé à ń pa Ọọ̀ni Okòdà abẹ́lẹ̀ tàṣe ọ̀rọ̀ tá a kọ sínú ìwé òfin gègé àti ìwé tá a fi kọ́ áùtún míì kọ́ni ni wọ́n bá ń ṣe ìgbésẹ̀ ọ̀hún o lánàá ọjọ́rú ni wọ́n ka ìgbésẹ̀ yìí ní ìgbà kejì sí etí gbogbo ọmọ ilé wípé a gbọ́dọ̀ ṣe àtúnṣe ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà èyí tó kàn nípa fún igbákejì ààrẹ àwọn gómìnà àti igbákejì wọn àti àwọn aláṣẹ ìjọba míì wípé o tí wọ́n bá ti wà lórí ipò wọn ò ní lè fi páńpẹ́ ọba mú wọn tí wọ́n bá ṣe bayobayo owó tí wọ́n bá lọ owó míì tí wọ́n bá kó owó jẹ tàbí tí wọ́n bá ṣe àwọn ìgbésẹ̀ míì tó lòdì sí òfin orílẹ̀-èdè yìí wọ́n ní a gbọ́dọ̀ ṣe àtúnṣe ìwé òfin yìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ti jábọ̀ rẹ̀ ọ̀rọ̀ náà òun ni ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Solomon Bob gẹ́gẹ́ bí ìwé ìròyìn yìí ṣe jábọ̀ rẹ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó wá láti ìpínlẹ̀ Rivers tí ó sì ṣàlàyé fún gbogbo ọmọ ilé wípé a gbọ́dọ̀ ṣe àtúnṣe sí ìwé òfin ọdún 1999 láti jẹ́ kí
ìmúdúró àti ìpín dọ́gbandọ́gba àti èmi òjò ìwọ òjò mi àti láti jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n mọ̀ wípé àparò kan kò ga ju ìkan lọ. Àwọn tí wọ́n wà lórí ipò tí wọ́n bá ti ṣàṣemáṣe tàbí pé wọ́n lọ́ owó ìlú míì lórí ipò kí wọ́n máa fi páńpẹ́ ọba mú wọn. Ó fi ọ̀rọ̀ ọ̀hún ó fi ṣẹ̀rí, bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ ó tọ́lẹ̀ lá, ó ṣàpèjúwe láti inú ìwé òfin èyí tí ó pè ní ìwé òfin 308 ìyẹn 308 wípé àwọn gbọ́dọ̀ ṣe àmúlò rẹ̀. Ìwé òfin 308 yìí òun ni ó kàn ń pa fún ààrẹ, igbákejì ààrẹ, gómìnà àti igbákejì gómìnà tó fi mọ́ gbogbo àwọn tí wọ́n wà lórí ipò wípé tí wọ́n bá ṣẹ̀ lásìkò ìgbà tí wọ́n wà lórí ipò wọn ò gbọ́dọ̀ mú wọn. Ṣùgbọ́n báyìí ó ní a gbọ́dọ̀ ṣe àtúnṣe rẹ̀ tí a bá fẹ́ kí ìlú yìí kó dúró déédéé. Ẹ fẹ́ wò ó, ìwé ìròyìn The Nation ló de ìròyìn ọ̀hún jáde o, ẹ mú kẹyẹ wò níbẹ̀. inú ìwé ìròyìn The Nation náà ni mo wà yìí níbi tí Àtíkù ti sọ̀rọ̀ wípé òun ò kábàámọ̀ o wípé òun ò lo Wike gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ mọ́ díje bí igbákejì nínú gbogbogbò ti ọdún 2023 tó kọjá lọ, nígbàtí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè yìí iyún Àtíkù Abubakar tí ó ń bá oníròyìn tí ó ń bá ẹnìkan sọ̀rọ̀ lórí ètò kan tí ó jẹ́ gbajúgbajà móhùnmáwòrán kan. Níbẹ̀ ni ó ti sọ wípé ńgbà wọn bí wípé kí ni ìkábàámọ̀ rẹ̀, ṣé kò rí pé bíi pé òun àìmú Wike gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jọ mọ́ rọ́ọ̀nù wípé ní ọdún 2023 wípé ọmọ ní ọ̀dà ní àgbòdà náà. Àtíkù ní òun bóun ṣe wáyé òun ọmọ kábàámọ̀ kankan nígbàtí ó ń sọ̀rọ̀ wípé ní oṣù kẹfà ọdún 2022 gangan gẹ́gẹ́ bí ìgbà tí òun mú Ifeanyi Okowa gẹ́gẹ́ bí ẹni tí ó mọ̀ díje dupò bí igbákejì òun. Àtíkù ni ó ní lákọ̀ọ́kọ́ kí àwọn èèyàn kọ́kọ́ mọ̀ wípé nínú ìgbà tí tóun ó ronú láti mú Okowa yìí ipe kì í ṣe pé òun kàn déédéé mú lọ́wọ́ ara òun, ipe ṣáájú ní ọdún ti 2019 tó mú Peter Obi gẹ́gẹ́ bí ẹni táwọn ọjọ́ mọ́ díje dupò ààrẹ. Ó ní àwọn èèyàn wọ́n bẹnu àtẹ́lù, wọ́n ní kò tiẹ̀ wá bá àwọn èèyàn kan sọ̀rọ̀, kò tiẹ̀ wá ṣe gbá, kò tiẹ̀ wá ṣe àwo. Ó ní ìdí rèé nígbà tó di ọdún 2023 tí òun sì gbégbá ìbò tó ń jáwé olúborí ní 2022 pé ẹni tí yóò mọ díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP tó bá ti ń di 2023 lòun bá gbéra pa ó di Abẹ́òkúta. Òun lọ sọ́dọ̀ bàbá Ọbásanjọ́ ọ̀gá ọ̀hún wípé bàbá mo ti gba tíkẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí olùdíje fún sí ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP. Nígbà tí bàbá wa béèrè bí òun wípé ta ni yọ́mọ̀ jẹ́ ẹni tí igbákejì rẹ̀ ni òun wá sọ fún pé lákọ̀ọ́kọ́ òun ọmọ tí mú ẹni òun ò tí ì mọ ẹni tóun ó lò, ṣùgbọ́n ààrẹ ni òun ò ṣe lo ó dárúkọ àwọn èèyàn bíi mẹ́ta kan, ṣùgbọ́n òun sọ pé àwọn èèyàn tẹ̀ ń dákọ̀ yìí lóòótọ́ àwọn èèyàn gidi ní, ṣùgbọ́n wọ́n èé ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP léyìí tí ó ṣeé ṣe kọfà kí wọ́n mọ̀ gbà nínú ẹgbẹ́. Ó ní ìdí rèé tí òun fi wá wò ó sùn nígbà tí wọ́n kó òun wá mọ̀ọ́mọ̀ tó bá nígbà di ọdún 2023 ló ń bá ní ọ̀dà òun fi ààyè lẹ̀ kí ẹgbẹ́ kí wọ́n panupọ̀ kó ọkọ̀ mẹ́ta wá fóun pé kóun sì mú ìkànnù ẹ̀. Ó ní nínú ọkọ̀ mẹ́ta tí wọ́n kó wá ipe Okowa ni ó ṣáájú tí Wike tẹ̀lé, tí ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Akwa Ibom ipe ohun gangan náà wọ́n fi orúkọ tiẹ̀ náà ṣọwọ́. Ṣùgbọ́n nígbà tó ń wo fín tó ń wo lọ sàá ló ń bá wò pé ẹni tí ó pé òun bóun ṣe wà yìí ò ní kóun lo ẹni tí yóò lè mọ gbọ́rọ̀ sóun lẹ́nu tí ó sì ní àfojúsùn rẹ̀ pẹ̀lú òun. Ó ní tó fàánù o tó ń fi mú Ifeanyi Okowa lẹ́ni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Delta. Ó ní èyí ni àwọn jọ ń rọ̀ọ̀nù nígbàtí kí ni Wike gbọ́ sí ni Wike bá wí pé òun àmú òun bí inú ṣe bí Wike nù wípé gbogbo ń tọ́ bá gbà ń làwọn ò fún ní ó fi di pé wàhálà lọ́bẹ̀rẹ̀ ní ṣẹyọ ní inú ẹgbẹ́ òṣèlú PDP. Ṣé ẹ sì mọ̀ pé ìsọ̀rọ̀ sí ní ìgbésẹ̀ gangan o wípé bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ mọ́ retí ìdáhùn àti èsì. Lórí ọ̀rọ̀ yìí ni Lérè Láyínká lẹ́ni tí í ṣe agbẹnusọ fún
Wike ló ń bá dáhùn ìyún láyà àná gangan ló bá sọ̀rọ̀ pé lórí ọ̀rọ̀ tí Àtíkù sọ sẹ́rí bó ṣe wà gbogbo ìgbà tí bá ti ń gbé gbààbò àwa ilé àmọ́ yìí lágbòdà àná ni àìdíje láìyí lágbòdà àná pé bó ṣe wà àwa gan fúnra wa gan àti ẹ̀wà retí rẹ̀ mọ́ ipe láti rí dájú pé àwa ló mú oníkọ̀ sọ̀rọ̀ mbẹ̀ ipe ṣe ìwọ gbogbo ń tọ́ ọ bá ti ń ṣe báyìí máa retí wa níbẹ̀ nígbàtí ó ń sọ̀rọ̀ wípé ẹ wo gbogbo ìlànà tí Àtíkù ń gbà gbogbo ẹ̀ là ń rí pé àwa gẹ́gẹ́ bí ẹnìkan níwọ̀n bàgbà tó ti rí pé àwa gan fúnra wa gan àwa gan ọ̀wà kábàámọ̀ wípé kò lo Wike gẹ́gẹ́ bí igbákejì nínú ọdún ìbò 2023 òun náà sì mọ bí tára àwọn kù sí wípé sọ wá rí ibi tó jáde ní 2023 ọbẹ̀ bẹ̀ṣẹ̀rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀yìn kọ́ yìí wọ́n ní inú sì ń bí àwọn ò rí i pé àwọn yí ọ lágbòdà alóòní jà rẹ lórílẹ̀‐èdè yìí òní wọ́n ń wí èmi kọ́ ọmọ ṣọ́ o lérè Láyínká ń ló gbẹnu Wike wí ọ̀rọ̀ ọ̀hún tí ẹ bá fẹ́ mú balance ẹ lọ sínú ìwé ìròyìn The Nation tó jáde fún tààrà òní. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí àjọ amúnimádà EFCC ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn kọlọ̀rọ̀ sí àdúgbò 37 ní iye àwọn jàgùdà páálí alọ́kólóhùn kégbe òjálé onílé fi bó tiẹ̀ lẹ́yìn tí ń sọ onílé sínú kolobo ní ìpínlẹ̀ Kwara o ìpínlẹ̀ Kwara ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ àwọn ènìyàn ọ̀hún tí wọ́n jẹ́ kọlọ̀rọ̀ sí àdúgbò lórí ayélujára tí wọ́n ń gba àwọn ènìyàn lójú gba àwọn ènìyàn ní ìpàkọ́ àjọ EFCC ẹ̀ka títí ìpínlẹ̀ Kwara ni wọ́n ti fi páńpẹ́ ọba mọ́ ènìyàn tí kò dín ní 37 gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní àwọn ènìyàn yìí ni wọ́n fi páńpẹ́ ọba mú ní àdúgbò kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Táǹkẹ̀ Òkè Odò ènìyàn 15 ni wọ́n kọ́kọ́ mú ní Táǹkẹ̀ Òkè Odò gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ àjọ EFCC tí wọ́n fi léde ìyẹn Délé Oyèwálé ló fi ọ̀rọ̀ yìí sí ìgboro ní àná tí ó sì tẹ àwọn oníròyìn lọ́wọ́ ó ní nígbà tí àwọn òṣìṣẹ́ àwọn tí wọ́n tún ń ṣiṣẹ́ ni wọ́n tún lọ sí àdúgbò kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ìrèwọlédé tó fi mọ́ Yídì Road ó ní wọ́n tún náwó mú àwọn ènìyàn míì tó jẹ́ 22 ní àpapọ̀ wọn bá jẹ́ 37 wọ́n ní oríṣiríṣi àwọn nǹkan ni wọ́n bá lọ́wọ́ wọn níbi tí wọ́n ti mú wọ̀nyí àwọn fóònù olówó ńlá pẹ̀lú ọkọ̀ ọ̀bọ̀kú ọlọ́yẹ́ tí ọyẹ́ rẹ̀ ń kù rìrìrì tó jẹ́ 8 pẹ̀lú ẹ̀rọ láptọ̀pù tó jẹ́ wípé ńláńlá ni o wọ́n ti fi páńpẹ́ ọba mú wọn báyìí tí wọ́n sì taari wọn sí àkàtà tí wọ́n ti wà nínú galagala àárín tí wọ́n ń wò kánbọ́nkánbọ́ bí òkété inú àyànràn láìpẹ́ ọjọ́ jọjọ wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ tí wọ́n sì jó lamba pa ní iwájú òfin ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde o ẹ̀mú kẹ̀yẹ́wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Guardian ni mo wà yìí níbi tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti ń bu ẹnu àtẹ́lu ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì ń fi ẹ̀sùn kàn wọ́n pé àwọn gangan ni wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó wọ́n ní ìpínlẹ̀ Ẹdó ni wọ́n ti sọ̀rọ̀ wípé ẹ wo àwọn ti kẹ́fín pé àwọn ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ń gbìyànjú láti dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti má jẹ́ kí àlàáfíà ó jọba látàrí bí ó ti ṣe jẹ́ wípé wọ́n ń pìyàmọ́ àti gbìyànjú láti mú kí àwọn kan kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìfẹ̀hónúhàn léyìí tí yóò da ìlú rú da àlàáfíà lú láàmú ní ọ̀sẹ̀ tó kọjá ó ní ó ti jẹ́ pé ọ̀rọ̀ yìí ti ń jẹyọ lẹ́ni tí ẹni tó sì jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ẹdó Jarrett Tenebe ni ó ti ní ẹ wo agbogbo apátápátá la mọ̀ pé bá a ṣe ń yọ kínní kan ṣe ńlá ìyọ́ gbọ́ ìpè gbogbo alámọ̀ pé àwọn ẹgbẹ́ ẹ̀ńtànà lára ń ta ìpè ẹgbẹ́ òṣèlú PDP ohun gangan látàrí bí ara ṣe ń kan wọ́n ìhun ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa wá ìlànà láti dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers àti àwọn kan àtàwọn àwọn àgbààgbà kan tí àwọn mọ̀ ṣùgbọ́n àwọn ò fẹ́ dákọ̀ wọn fọwọ́n dákọ̀ ni ò ní jẹ́ kí èmi ò lè ká ní pé ẹgbẹ́ òṣèlú PDP ni o bẹ́ẹ̀ bá ti rí wàhálà tó ń ṣẹlẹ̀ pé àwọn kan fi ẹ̀hónú hàn kí náà ń fẹ́ ẹ̀hónú hàn lé lórí gan-an ìpè ẹ wo ẹ jẹ́ kí àwọn tí ó jẹ́ ọmọ ìlú tí wọ́n jẹ́ pé wọ́n ń bọ̀wọ̀ fún òfin kí wọ́n dákun
kí wọ́n kọtí ọ̀gbọ́n sí irú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ìsọ̀rọ̀ǹgbèsì bí ẹni tó jẹ́ akọ̀wé fún ọ̀rọ̀ ìfiléde lẹ́gbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Edo lásìkò yìí Chris Nehikare ló ní ẹ̀ka rẹ̀ láì lórí irọ́ APC ó ẹ sáà kúndùn kẹ́ ẹ máa pa irọ́ ní gbogbo ọ̀nà. Nígbà tó ń sọ wípé APC gangan ṣé báwọn ni wọ́n wà ní agbọ́ni ìjọba, àwọn ni wọ́n mọ ohun táwọn ń ṣe, tó sì jẹ́ wípé àwọn gan ni wọ́n mọ̀ pé ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí ọ̀nà wàhálà ó ní àwọn gbà dé orípò, ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú òye wọn ìtọ́sẹ̀lẹ̀ nu wọn ọ̀mọ́ ń tọ́kàn nínú ọ̀rọ̀ olófàá tó fi jẹ́ pé wọ́n wà bẹ̀rẹ̀ sí ní máa wá àwọn àwáwí máa dẹ̀bìrú ẹni tí ò ti èrí ti ẹrù. Ẹ wo àwọn òrí ti ẹrù kò sọ̀rọ̀ lórí intan sọ̀hún ni Nehikare ńlọ sọ. Ó ní bẹ́ẹ̀ bá ní kéèyàn kárì ipe kì í ṣe bí ẹgbẹ́ òṣèlú APC, ipe àwa PDP la jẹ́ ẹgbẹ́ alálàáfíà tó fààyè gbà kí gbogbo èèyàn sọ̀rọ̀. Ìròyìn yẹn pọ̀ bẹ́yìn bá fẹ́ mú balance ẹ lọ sínú ìwé ìròyìn The Guardian tó jáde fún tòní torí àsìkò. Jẹ́ ká máa mú wá ní belenja báyìí nítorí àsìkò, ṣùgbọ́n ká tó tún tẹ̀ síwájú jẹ́ ká dé ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa. ẹ kú kalẹ̀. Assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu walimumini walimuminatu ẹ máa kú òǹgbẹ ẹ kú iṣẹ́ ládàá oṣù yọ ẹ̀ṣẹ̀ tí í ṣe lámlánà Ọlọ́run yóò darí àwọn àìṣedéédéé wa jì wá o. Ọ̀jọ̀gbọ́n Adéolú Àkàndé kẹ̀kẹ́ òtún tó ti ran ọmọléèwé lọ́wọ́ níléèwé girama àti iléèwé gíga tí foundation rẹ̀ ti ran ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lórí ìwòsàn ọ̀fẹ́ lónìí. Ìfẹ́ tá a náwó rẹ̀ síra wa nínú oṣù yìí kò yẹ kó bá oṣù yìí lọ. Bá a ṣe wá wọnú Lailatul Qadri tí àwẹ̀ Ramadan ti ń tẹnubodò lọ àdúrà àti àníyàn wa gbogbo lọ́lọ́run yóò bá wa mú lọ ilé àṣẹ sàmì ẹ̀. Professor Adéolú Àkàndé ló ń gbà ládùúrà pé Ramadan eléyìí kò ní jẹ́ ọ̀kan tó kù fún gbogbo wa lókè erùpẹ̀. Ìtúnu àwẹ̀ tọdún yìí kò ní jẹ́ àṣemọ́ o. ẹ kú ọdún o. ọ̀pọ̀ rẹ̀ la ó ṣe lókè erùpẹ̀ máa sàmì ẹ̀. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ká sún díẹ̀ sápá iwájú ká tó sí ojú òpó kalẹ̀. Lórí ọ̀rọ̀ ẹ̀ẹ́tàdínní-ọgọ́rin náírà 77,000 naira àwọn àgùnbánirọ̀ kan wọ́n fohùn léde fún ìjọba àpapọ̀ wípé owó yìí kò mà tó náà. Àwọn àgùnbánirọ̀ tí wọ́n wà ní ìlú Àbújá ni wọ́n ti fi ohùn léde wípé àwọn ti ń gba owó yìí o, wípé bí àwọn ṣe ń yẹ ojú fóònù àwọn wò ni àwọn ń rí àláàtì owó tó ń dún tololo gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ náà tó fi síta. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ti ń rí owó yìí gbà gẹ́gẹ́ bí adarí àwọn àgùnbánirọ̀ yẹn ajagun fẹ̀yìntì Ọlákúnlé Olúṣèyẹ Nafiu òun ni ó fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ tí ó sì tọ́lẹ̀ láì wípé òtítọ́ ni àti wípé ẹ̀rí máa ń jẹ́ mi ìṣó ní púpọ̀ àwọn àgùnbánirọ̀ tí wọ́n wà ní ìpínlẹ̀ Kwara, ìpínlẹ̀ Kano àti Yobe wọ́n ti fohùn léde wípé ìṣí a tọdún 2024 wọ́n ti rí owó ọ̀hún gbà. Bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ìpínlẹ̀ Kwara, ọ̀kan tí wọ́n fi orúkọ rẹ̀ léde tí wọ́n sọ pé Adépọ̀jù ó sọ pé lóòótọ́ ni. Ọ̀kan náà tí wọ́n tún fi orúkọ rẹ̀ léde ní ìpínlẹ̀ Kano Ṣinkura òun náà sọ pé òtítọ́ ni ọ̀rọ̀ náà, ṣùgbọ́n wọ́n ní owó yìí kò mà tó náà 77,000 naira kò tó ná fáwọn o, gẹ́gẹ́ bí ìwé ìròyìn Vanguard bó ṣe fa ìròyìn náà jáde. ẹmu kẹyẹ̀wò níbẹ̀. abẹ́rẹ́ nǹkan kan ló kàn ti pa mí lẹ́rìn. mo gbọ́ ọ̀rọ̀ ìròyìn kan lé àná ọkùnrin kan tó ṣe whistleblower láti bí ọdún mélòó kan sẹ́yìn pé òun kẹ́fín owó kan o pé kinní kan owó ìjọba sì ni o. Sahara Reporters ló gbé ẹ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹni bó ṣe wá ṣe ọ́ pé owó túlùtúlù kan ẹgbẹ̀rún lọ́nà bílíọ̀nù gbé bílíọ̀nù kan fa bílíọ̀nù lọ kí ni ó sọ̀rọ̀ sí ni ọmọlẹ̀ wọn pé ó sọ̀rọ̀ ó blow whistle. Àwọn ọmọ Nàìjíríà wá sọ̀rọ̀ wọn ni ta ló gbé lọ ẹ̀wọ̀n. ọ̀rọ̀ tó sọ ni ọ̀rọ̀ tó sọ ló gbé lọ ẹ̀wọ̀n. ló gbódẹ́wọ̀n pé ó tún wá sí rí
ó tó àṣírí fún. ó blow whistle. ó tó àṣírí fún ìjọba àbí fún àwọn ará ìlú. fún ìjọba ni. ṣèjọba ló wá gbé lọ ẹ̀wọ̀n. ìyẹn ò ní ìyẹn ò ní clear sí mi. ọ̀lẹ́ ẹ̀wọ̀n ti wá dé báyìí lẹ́yìn ọdún mẹ́rin. àwọn ìwádìí ìpè máa yí èèyàn ní ọ lọ ra wíṣù sí. lọ́ra wíṣù sí ẹni tó kọ́ ọmọ tó fọ́ wẹ́ẹ́ sọ fún yẹn ọmọ pé èèyàn tó wíṣù. akéde kó. ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà. Nigeria my country 07047777064 ó ní Nigeria go better. Okay. Nigeria is my country. Africa is my fatherland. Nigeria is my country. 07047777064 ọlọ́run ó bá wa tún orílẹ̀-èdè yìí ṣe. ó ṣe bẹ́ẹ̀ ni kíní àgbómìnì kò ní já. rọ̀rọ̀ tí mi yóò ní já. tọ́ba ebèrè ní òjá sí. ìbéèrè ní òjá sí. 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí yìí. lójú òpó Facebook abíàṣelà ti ń kí a lójú òpó Facebook Sunday Ìdòwú Sàlàkọ́ ń kí a Azeez Ayan àwọn náà ń kí a 07047777064 ó ní ojú òpó tí ọwọ́ náà kò lù wá ní àyín Yusuf Taofik awáyéwá ṣeré àwọn náà wà ń bẹ Ayan Kórèdé wọn kí a ń bẹ hello. orí 07047777064 07047777064 07047777064 ta ló wà ń bẹ. ta ló wà nínú ọgbà náà. ọmọ kékeré kan ni o. hello ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. ìsọmọ kékeré. Oríyọmí ló sọ̀rọ̀ láti rè mí. ẹ ṣe wéréwéré. tó ọ̀rọ̀ àwọn olóṣèlú lèmi fẹ́ sọ sí. ẹ ti ń sọ báwọn. gbogbo ìta gbọ́rọ̀ àwọn olóṣèlú ló pọ̀ ńbẹ̀ àti Wike ni àti gbogbo ẹ̀ ni gbogbo ni wọ́n kẹ́ ń tì wá lọ gan-an. ààrẹ wọn síbẹ̀ wọ́n lọ ṣe dáadáa fún wa ni wọn ò jẹ́ rí ti Nàìjíríà rọ̀ rárá àfi wàhálà wọn ò ní débẹ̀ wọn ò kó bẹ̀ wọn ò ṣe wọn náà wọn ṣàánú àfọ bẹ̀rù Ọlọ́run o adẹ̀lá wà nínú àwẹ̀ méjèèjì ṣé bẹ̀rù Ọlọ́run wà nínú àwẹ̀ tá ń gbà nísì Ọlọ́run ní jẹ́ Nàìjíríà bàjẹ́ ẹ wò àwọn kan tún kó bèjì wọn tún lọ tún fún wọn àti láì wà nínú àwẹ̀ iléeṣẹ́ tí fẹ́ẹ́ mọ̀ ní bàjẹ́ o ẹ láti yọrí o lágbára Ọlọ́run ẹ̀ ní wọ̀kú ẹ ṣe o bọ̀dọ̀ orí wọ yọmí. inú ń bí wọn díẹ̀díẹ̀ ṣùgbọ́n wọ́n fi ọ̀nà wọ́n fọmọlúàbí gbé wọ́n fi ṣe nínú wọn èèyàn ó rí pé nù ń bí wọn. hello. ẹ káàárọ̀ Mr. Olúwàyẹ̀fẹ́. ẹ kú ojúmọ́ sá o. àti bàbá abẹ́rẹ́kẹ́rẹ́. ẹ káàárọ̀ sá o. Michael Babalọlá láti ilé gbogbo ayé tó rò òkè. Ọlọ́run bá wa ṣe. àmín. a ti sọ náà títí pé ohun tá a nílò àdúrà ńlá nílò tá a máa gbà àdúrà ìpọ́jù kì í sì kéré gbogbo nǹkan tí ó dàbẹ̀ pé kò lọ déédéé tábà tún bẹ Ọlọ́run là á bẹ̀ tábà ń bẹ Ọlọ́run á rí i pé gbogbo nǹkan yóò lọ déédéé nípa ọ̀rọ̀ Nàìjíríà ò ní dàrú o ilé ẹ̀rọ kọ̀ọ̀kan ò ní dàrú o sípẹ̀sẹ̀ ò ní dàrú o ẹ̀yin tẹ́ ń kárò ayé yín ò ní dàrú ayé èmi náà ti gbé ò ní dàrú o Jésù Olúwa wa. ẹ ṣé o 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa níbí 07047777064. ẹ lè máa bọ̀ lójú òpó Facebook náà sí 89.1. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ síbò ní bàjẹ́ o. àmín o ọmọ olówó àṣì. wálé ọmọ olówó àṣì látàjú kingdom lókè o. ẹ káàárọ̀ sà. fúláwà ṣe sí àwọn tó ń wá owó kí tí wọ́n gbẹ̀mí àwọn ọmọ òbí wọ́n gba ẹ̀jẹ̀ ara wọn lórílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n jọ àwọn tá a bá tí wọ́n rí tó bá tẹ̀síwìrì kẹ́ báyìí ẹ máa gbẹ̀mí wọn kí wọ́n sì máa ṣe ìkejì táwọn yóò fi lè dá nǹkan yìí tí pẹpẹ náà bá ṣe wẹ̀ ńlọ ní àfẹ́wẹ́ o àwọn tó ń fi ṣẹ́wó fún àwọn ọmọléèwé wa àgbà tí wọ́n fún ní owó tó kí wọ́n fara gbà á bẹ́ẹ̀ o wọ́n má tún sọ pé 77 ò ti kéré wọ́n ti ẹ̀ kọ́kọ́ gbà á mẹ́. òṣìṣẹ́ ìjọba mi ò tí ì rí gbà. òṣìṣẹ́ aládàáni ìgbéyàn gba 77,000. tó kí wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba wọ́n bá gbà wọ́n ò ṣe ìjẹ́ dáadáa o àpò ètò wálé ọmọ olówó àṣì látàkì kingdom lókè o. ẹ ṣé o. alákàsá yìí dín kí wa lójú òpó Facebook engineer BJ ń kí wa Ọbákan Janet náà ń kí wa bẹ́ẹ̀ ni Matthew
Adébáyọ̀ Ọlálẹ́rù wọn ń kíá Ọ̀jẹ́tọ́lá Jacobs pọ́nmilé àwọn náà ń kíá Latifat Àjọrò ń kíá 07047 7064 07047 7064. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ẹ kú ojúmọ́ o. Ìyá àbèjì olókèrè láti lọ rà. ẹ káàárọ̀ mà. Ẹ dákun lórí ọ̀rọ̀ àwọn àgùnbánirọ̀ ni Yorùbá níta bá ṣe ní lóore àmọ́ dúpẹ́ ẹ̀yin náà wà sí bí ọgbẹgbẹ̀rún onídìí ẹ̀sẹ̀ tí bá yí gbé lọ ọbẹ̀ ẹ tún máa béèrè sí náà ni ẹ dákun ẹ bá fàyọ̀ fọ́ tó dáwọ́ tí iṣẹ́ lé iṣẹ́ àdáni èmi ò rò pé àǹgbá tó bá ń wo orílẹ̀-èdè yọ̀ọ́lá láàfíà o. Àmín o. ẹ ṣe ìyá àbèjì olókèdè ọ̀rọ̀ ọ̀hún tiẹ̀ rí bákan 77 fa lásìkò yìí lọ́gbẹ̀lẹ̀ yìí láìrọ̀ òjò yìí. lórí pé ẹ fẹ́ sìn rúùlù. tọwọ́ rẹ̀. wọ́n tún gbà lọ́wọ́ ilé iṣẹ́ tí wọ́n á tún ti lọ ṣe iṣẹ́ ìsìnrúùlù wọn o. àwọn kan kọ́ yìí. àtọ́làtọ̀. àwọn kan kọ́ yìí. àwọn Stella kan kọ́ yìí ìgara ló bá dé báyìí. èmi ọ̀dà kọ èèyàn o káwọn lọ sùn mí o. pé mo sọ̀rọ̀. Stella kini. Stella noodles. ìwọ ló fi sí o. tẹ́bi bọ́ọ̀dù. Ọ̀jẹ́túndé Gabriel Káyọ̀dé wọn kí a ń bẹ̀ Abíọ́dún Àlàbá náà kí a. Hello. Hello, ẹ káàárọ̀ o. àkójọ wa fẹ́lẹ́kẹ́lẹ́. ẹ káàárọ̀ sà. Olúmídé. ẹ kọ ọdún. àkó ètò. àdúpẹ́ o. Ọlọ́run níjọba jẹ́ ọ̀rọ̀ tí mi fẹ́ orúkọ mi ní àlejò lówó láti ìlú Wérélé. ọ̀rọ̀ tí mi fẹ́ dá sí lórí ọ̀rọ̀ Rivers ẹ rí i pé ojoojúmọ́ ni ìwé ìròyìn ń gbé ilẹ̀ Rivers kí bàbá kó dákun kí Mr. Number 1 ní Nàìjíríà kí wọ́n dákun kí wọ́n wo àárín yẹn ṣe pẹ̀lú ìkéde tí wọ́n kéde pé ìlú ọ̀fararọ yẹn ẹ rí i pé ó ti fẹ́ máa kọlu ra wọn lóríṣiríṣi nǹkan ti fẹ́ máa ṣẹlẹ̀ náà kí bàbá ó dákun kó bá dá padà kí ìlú ó lè fararọ Ọlọ́run níjọba jẹ́ o. àmín. ẹ ṣé o 070 47 7064 Abíọ́dún Àlàbá lójú òpó ayélujára wọn ń kí wa bẹ́ẹ̀ ni Ọláìwọlá Teslim wọn ń kí wa o 070 47 7064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀lú ẹ̀ kó ojúmọ́ o. ẹ̀lú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa orúkọ yín o. orúkọ mi ni Ọdẹ́yẹmí Wàsíù látàjíláwá ti jọ lókè. mo fẹ́ dá sí nípa àwọn ìbejì tí wọ́n pa yẹn ni. ẹ ti ń dá sí o. ẹ dákun káwọn ìjọba wà nǹkan sí wọ́n wà nǹkan ṣe sáwọn ọ̀rọ̀ yìí ìtàjẹ̀sílẹ̀ yìí ti pọ̀ jù. àná náà bẹ́ẹ̀ ni ọkọ òun náà pa ìyàwó rẹ̀ àtọmọ kí ló dé bò là ń lọ lórílẹ̀‐èdè yìí wọ́n dàgbọ́n wọn bá wà nǹkan mo sì sọ́pọ́sì gẹ́gẹ́ bí ohun tí bàbá mi olówó àṣì yẹn sọ ẹni tó bá ti pa ẹ̀ pòun náà Ọlọ́run ní ba Nàìjíríà jẹ́ o. àmín. ẹ ṣé o. ẹ ṣeun. lápá àti yùn àwọn ìjọba tí wọ́n jẹ́ agbófinró wọ́n mọ tí wọ́n ṣe sí apá yùn torí wọ́n ṣe ìwádìí tí wọ́n bá sì ti fìdí ẹ̀ múlẹ̀ àwọn wọn wá ṣe ìdájọ́ gẹ́gẹ́ bí òfin bó ṣe là á kalẹ̀ kì í ṣe bí ojú aráàlú ṣe ń wò ń gbà míì. kì í ṣe kánjú ọ̀rọ̀ ìjọba ọgbà kánjúkánjú wọ́n ṣiṣẹ́ ìwádìí lórí ẹ̀ ìròyìn làwa gbé wá fún yín. kì í ṣe adájọ́. àìsí adájọ́. ṣùgbọ́n bó ṣe lò ẹlẹ́tọ̀ọ́ láti dájọ́ lọ́kàn yín. bó ṣe lògò yé ọjọ́ adájọ́ o. really ṣùgbọ́n fìlà mi ò ṣe tàdájọ́. fìlà rẹ̀ ṣe adájọ́. fìlà nígà. fìlà bọ́ì. fìlà bọ́ì. a nígà cap. ìpàdé Ọlákẹ́yìndé wọ́n ní nípa ọ̀rọ̀ àwọn olóògùn owó yìí kí ló dé tí kò fi sí àánú mọ́ báyìí oríṣiríṣi ìròyìn ìbànújẹ́ lójoojúmọ́ àfi kí Ọlọ́run kí ó tún wá ṣe lórílẹ̀‐èdè yìí àmín o ẹ̀yin asọ̀rọ̀ dídùn yìí ikọ́ ò ní pa yín ikọ́ ò ní pa yín lásìkò tẹ́ ẹ bá ń ka ìròyìn o. àmín o. hello ẹ káàárọ̀ o. ó ti jà Moruf Táíwò Àfọlábí Táíwò Àlàbí wọ́n kí alójòpó Facebook Usman Rafiu Rufai Hashim gbede ànábì bá ṣe kọnu àwọn náà ń kí a. ó gbọ́ èdè ànábì. hello ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ sa orúkọ yín o. Honorable Kẹ́hìndé Ọlánìwájú olóyìnbó látàdúrà wáyé. látàdúrà wáyé ẹ̀ ṣọlẹ̀. kí ọpọlọ yóò ní dàrú o. àmín o. mo rọ ìdílé Táíwò tó ṣaláìsí yàtìbọn ọ̀tá bá nǹkan Jésù àṣìbọn ọ̀tá ní báwa mọ́ o. àmín Ọlọ́run. ìmọ̀ràn tèmi ni wípé. ẹ bá kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí kọ́ mọ̀ bá rí o.
ok ìmọ̀ràn tèmi ní òun ni pé kí wọ́n kíáfù lásìkò yìí kí wọ́n máa dẹrùn ìgbẹ́ káàkiri wọ́n mọ̀ bí wọ́n ṣe máa ṣe ààbò ọlọ́run máa dájú lórí ayé wa o. àmín o. àní rí wú ẹ̀ mọ́ lágbára ọlọ́run ọ̀rọ̀ ìdílé náà o. ẹ ṣé o. lọ́rọ̀ ìdílé ní ọlọ́rọ̀ yìí látọ̀dọ̀ wọ̀nyí. ẹ ṣé o. Ismail Ramon akódúdú wọn kí alójòpó Facebook bẹ́ẹ̀ ni Adéọlá Wọlé Sunday kí Ọládọjà Ọpẹ́yẹmí kí Adétòkun Ahmed àwọn náà kí hello. ẹ kojú wọn. káàárọ̀ àbàtà kì í sọ̀rọ̀ láti sẹ́yìn. láti ló ṣẹ́yìn ẹ káàárọ̀ sà. ẹni ẹ kú ròyìn ẹ ní ṣòròyìn ká. àmín o. lórí ọ̀rọ̀ àwọn kọ́pà yẹn àgùnbánirọ̀ yẹn ni mo fẹ́ sọlé lórí. tó kò sí léèyàn ti lè ṣe ìgbà tó ẹni tí ó yíyàn yóò yíyàn ẹni tí ó sì ní yíyàn kò ní yíyàn. irú èmi tí ń sọ̀rọ̀ ẹni sí lálẹ́ àná ọmọ bọ́ọ̀dà mi kẹ́ bíbí nígbà tí mo fi sínú òfin rẹ̀ báyìí ọ bẹ̀rẹ̀ sí fò fáyọ̀ ni. bó ṣe gbọ́ ìròyìn pé owó ti lékún o tó wọlé sápò rẹ̀ ó wọlé báyìí ń fò ní. fún àsùn ẹ̀ torí báyìí ó fò fáyọ̀ ni. àwọn ọmọ yóò wọ́n ti ẹ̀ jó lójú wa. gbogbo ẹni bá ń sọ̀rọ̀ Tinubu láì dá nísìn àwọn máa bá wọn jà ní àwọn máa fi ti wí lálẹ́ àná nìyẹn. tẹ́wọ̀n pé inú tiẹ̀ dùn nìyẹn. bẹ́ẹ̀ni òun jẹ́ ẹ tó mọ̀ọ́rẹ́ ni. àwọn tá a gbọ́rú ọ̀rọ̀ yẹn àwọn tí wọ́n sọrú ọ̀rọ̀ yẹn àwọn ọmọ olówó tí nǹkan ọjọ́ lójú ni ọ̀sọ́mọ tálíkà kan tó yẹ pé ọmọ bí lè ṣe rí lọ́wọ́ àlù ilé nígbà tí ó pé kò tó. tó ní òkè ìṣòwò. tí ó pé kò ìṣòwò bó ṣe rí nìyẹn. ẹ ṣé o. àwọn tí wọ́n lówó àwọn ni wọ́n yin ìjọba àwọn tí ò lówó àwọn yin ìjọba o. ẹ ṣé o. àwọn náà sì yìn wọn Ọlọ́run ó kún wọn lọ́wọ́. ẹ ṣé o. ẹ ṣé o so mọ nǹkan tá a ṣe fún àwọn ọmọ yìí báyìí kí wọ́n mọ mú ìdámẹ́wàá wá o. ìyẹn dẹ̀ wá o. kò sáyè tọba ti gbé kíní wáyé pé olóyè àdúrà tá a ṣe. ẹ fi kíní lórí òkè lọ́ọ̀sà lọ́pẹ̀tẹ́lẹ̀. ẹ fi kíní yìí hàn mí kọ́kọ́ julẹ̀ kọ́kọ́ mówó ìdámẹ́wàá wá o 77,000 pọ̀ o. ìṣèmọ́ni o ọkàn wa mọ̀ sí ẹ fi kíní hàn mí lásán ẹ fi kíní hàn mí. àwọn iléeṣẹ́ tó bá ti ń ṣiṣẹ́ náà tó bá ti lọ sí ìlú náà sóyè wọ́n tún mọ̀ fún wọn lówó mọ̀ báwọn. wọ́n fún wọn so mọ̀ pé wọn ò ní gbà lọ pípẹ́ kò ní ju bóyá bíi ọdún kan náà ó pẹ́ tánu. even ẹlòmíì gan ò ní gbà tó ọdún kan bóyá bí oṣù. àwọn tó bá lẹ́nu ẹ̀ kò lè wọ́n lè gbà tọdún kan. bóyá oṣù mẹ́jọ omi oṣù mẹ́wàá omi oṣù mọ́kànlá ni ó fi gbà. ẹlòmíì oṣù kan tó bá sì gbà sórí ẹlòmíì ń ti bẹ̀ ń ti bi owó òun ń fi ń di èèyàn o. really? bí ibo. ẹni tó bá gba 77,000 naira fún oṣù mọ́kànlá ọmọ yẹn tó jẹ́ ni. ṣé wàá ní jẹun ní. ẹlòmíì mọ bí wọ́n ṣe ń kọ́ ti jọ́ọ̀bù bàjẹ́ yóò kọ́ ti ó ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ àti abẹ́fẹ́lẹ́ tí ó fi kọ́ ti jọ́ọ̀bù yóò máa irú ọmọ ok o ti sọ pé kí n mọ̀ dárúkọ bí ṣe ń gbá bọ́ káàkiri ṣe ń bá yín ṣe wá èwo lẹ fẹ́ mélòó lẹ fẹ́. yóò dínkù ìgbéraga ó dé báyìí. ìgbéraga ni ìgbéraga ó dé báyìí. ọmọ bísínẹ́sì kọ́ọ̀tì bàjẹ́. owó tún ti pọ̀ sí. owó tún ti pọ̀ sí kò sì ní sọ̀rọ̀. ìnógò dùn ìnógò make sense. ọkàn wa jẹ pé tí wọ́n bá ti gbé kinní wá pé ẹ fi kinní yìí hàn mí kinní àwọn ní ọmọ sanwó ìdámẹ́wàá báyìí o. bó ṣe ń lọ́nu bó ṣe ń lọ́nu ká lọ sí abala fìjìláńtẹ́ torí àwọn ọmọ àgùnbánirọ̀ yìí àti wà lábala kò sí àyè à ń fani lásọmọ́ báyìí o kò sí ọ̀rọ̀ yín mọ́ àgùnbánirọ̀ o ti gbọ́. abala kò sọ̀fẹ́ la wà báyìí kò sọ̀fẹ́ kò sọ̀fẹ́ la bá dúró bàbá dé kò sọ̀fẹ́ o. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá olókoòwò kéékèèké ẹ máa bọ̀ ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ tiwa èrè lobìnrin ń jẹ lábọ̀ ọjà ẹ bá wa dòwò pọ̀ kẹ́ ẹ jèrè rẹpẹtẹ. tó ẹ káàbọ̀ padà a ti wà ní abala fìjìláńtẹ́ báyìí tá a ti sọ̀rọ̀ nípa ètò ààbò là ń sọ ní abala yìí o ìròyìn àti fi orí rẹ̀ tì síbì kan 070477064 ẹ̀lú ẹ̀kọ́ ó ti tu. 070477064 ìyá yín láti máa ń sọ ọ̀rọ̀ nípa ètò ààbò ìpèníjà àti àwọn nǹkan tí a fẹ́ fi tó aráàlú létí. hello. ó ti rí ìṣeré something of the nation ẹ lè tún pè padà 070477064 07047. hello. ẹ káàárọ̀ o. ẹ kojúmọ́. ẹ pẹ̀lẹ́. ó kọ́ yín bọ́lẹ̀ tí ń pè yìí.
Oyè Bánjọ ìlú mi ló ń pè láti bòde ní òkè wọn. ìṣúlẹ̀ bàbá. Ẹ jọ ẹ bá rọ àwọn alága wa ọ̀nà ìṣe àyẹn tí ọ̀nà ọ̀ṣẹ́ mi ọ̀nà yẹn ń wọ́ sí bàjẹ́ débi pé ó ń pọ̀ accident. Mo ti ẹ̀ fídì kan bá fíìlì ẹ̀ kọ́kọ́ ti máa gbàbẹ̀ gírí kí máṣíìnì máa gbàbẹ̀ gírí. Ẹ jọ ẹ bá báwọn alága wa sọ̀rọ̀. Àwọn náà ń gbọ́ báwọn. Ẹ̀wọ̀n ní kókó báyìí ńlá àárọ̀ fàdí tí àwọn èèyàn sì ti ń sọ kínní yìí ọmọ ti pẹ́ díẹ̀. Ẹ dákun ẹ̀yin ìjọba wa a mọ̀ pé ẹ̀ ń ṣiṣẹ́ o. Ẹ dákun ibẹ̀ ń bọ́ síta gbangba tí ó láti ìlú kan lọ sí ibòmíì láti ìletò kan lọ sí ìletò míì. Ẹ dákun fún ìrọ̀rùn. Hello. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí yìí 07047. ìrọ̀rùn eku sí ní ìrọ̀rùn ẹyẹ. Ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sí apá abẹ́hùn. 070477064. Bẹ́ẹ̀ bá láǹfààní àti pè wọlé ẹ lè mọ̀ tẹ́ sójú òpó ayélujára Facebook. Hello. Ẹ ti wà ń bẹ̀ o. Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín ká lè gbọ́ra wa dáadáa. Orúkọ mi ni Adéwọlé Ajíbọ̀ Jésù láti ajílẹ̀ ní àárọ̀ mi òkè àdúsọ̀ọ̀sì. Àbẹ́sọ̀ nípa ọ̀nà ọ̀dọ́ wa bí mi. Ọ̀nà bónú ẹ dákọ̀ rẹ̀ dáadáa. Ìgbà ní tọ́wọ́ kọjá ẹlẹ́kọ̀ọ́ kan tá a bá wá sí gàngàn. Ọ̀nà yẹn wà ní ọ̀nà kó ní àmọ́ ọ̀nà tí bá ń bàjẹ́ jù. Kò sí ọ̀nà yẹn tó bá ti dàsìkò yìí nísìnyí kò sí máa tọ̀ mọ́. Ìjọba ìbílẹ̀ wo ni? Ìjọba ìbílẹ̀ gangan. Ìgangan. Ṣé ìjọba ìbílẹ̀ gangan wà? Ṣé ìjọba ìbílẹ̀ gangan ìjọba ìbílẹ̀ wo ni? Local government wo ló bọ́ sí? Ìbàràpá méjèèjì. Ìbàràpá. Mọ́tò ní méjèèjì. Ìṣúlẹ̀. Tọ́lá ti bá ń bọ̀ láti ẹlẹ́wọ̀n kan máa bọ̀ sí ẹ̀yìn abilé tápà ọ̀nà tápà oko. Ìjọba ti gbọ́ yín o. Ìjọba ti gbọ́. Wọ́n ti ṣàlàyé báwọn wọ́n ti júwe. 070477064 lójú òpó tí ẹ fi bá wa pẹ̀ kẹ́lò ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ o. Ẹ jẹ́ kájọ sọ. Hello, ẹ káàárọ̀ o. Hello sir. Ẹ káàárọ̀ sà orúkọ yín o. Orúkọ tèmi ni Ọ̀jásẹ́mi Fili gbogbo yẹn mọ̀ sí jẹ́ lọ sí ẹlẹ́gbẹ̀ẹ́ nílùú òkè o. Ọ̀rọ̀ ètò ààbò yẹn náà lèmi náà fẹ́ sọ. Lórí àwọn ọ̀nà yẹn náà sì ni àrọ̀ ìjọba àbílẹ̀ kájọlà kan jọ kan bá mójútó ọlọ́run ó kún ọ lọ́wọ́. Ọ̀nà tó wá láti rest house já sí páràkì yẹn tó gbáwájú bàbá wa dé lọ́dún kọjá yẹn. Kọ́tà yẹn kéré tẹ̀tẹ̀ débi tó tó bá ń rọ̀. Èèyàn ń lè kọjá débi tí machine máa kọjá bẹ́ẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ mi wá ṣòfò. Àti ń bẹ gbogbo àwọn tó jẹ́ kánsẹ́lọ̀sì wa náà ètò tó bá yẹ kó ń ṣe ibi tí ò bá dá wọ́n bá wa sọ̀rọ̀ tó bá ti ń dé ìjọ wọn láti bá wa ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Àti rọgbọ àwọn òbí náà kọ̀ọ̀kan torí kan náà kọ àwọn òbí ká máa ṣe àmójútó àwọn ọmọ wa dáadáa. Àti rọgbọ àwọn èèyàn má dalẹ̀ tójú kọ́tà mọ́ ẹ̀jọ́ àti oníbàjẹ́ o. Ẹ ṣe o jẹlẹsí elégbè. Mo ní jẹlẹsí tí ò jowú. Jẹlẹsí elégbè. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ẹ ṣeun. Ní fèmí ìka o. Àmín o. Orúkọ tèmi ni Kẹ́hìndé láti ilé babalérò mọ́ba òkè o. Ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ àwọn Fúlàní adẹ́kun àrọ̀ gbogbo àwọn èèyàn wa kọ́ máa rọra pẹ̀lú wọn o. Torí àwọn Fúlàní wa gbogbo ẹran wọn pátá àti ewúrẹ́ ni àtàgùtẹ́ ni. Nínú oko ni wọ́n ń dà wọ́n tí wọn ò ṣe ewúrẹ́ mọ́lẹ̀ ara wọn tó àgbò wọn àtàgùtẹ́ mọ́lẹ̀ o. Orílẹ̀ torí pé àwọn èèyàn wa sì ní yìí tí wọ́n bá ti rí ewúrẹ́ wọ́n máa ṣe àwọn ládàá wọn máa ṣe kìnnìkan wọ́n máa ṣe àwọn ládàá wọ́n máa yí wọn gbọ́ o. Wọ́n lọ fẹ́ fẹjọ́ wọn sùn ní station àti lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn àwọn ló lè ṣiṣẹ́ ní eléré aláwọ̀ ní jẹ́ kí á ṣòfò ẹ̀mí o. Àmín ẹ ṣeun. Ẹ ṣeun láti Ìmọ̀ba. 070477064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí. Hello, ẹ káàárọ̀ o. Ẹ yí rédíò yín sílẹ̀ o. Hello, ẹ káàárọ̀. Ẹ kojúmọ́. Orúkọ mi ni Michael Adalogun lẹ́yìn ilé olóòlà kíta ní òkè òwò ní òyìnbí ń bì báyìí. Ọ̀rọ̀ ààbò tí mo fẹ́ sọ mo rọ gbogbo ìjọba wa
nípa ojú pópó gbogbo àti fún ìlú. Tí mo dábàá ni o tí wọ́n bá lè bá wa pìrìsẹ́ǹtì CC camera fún gbogbo àwọn agbófinró wa ní ibi tó yẹ kí wọ́n pèsè rẹ̀ fún wọn gẹ́gẹ́ bí ìrànwọ́ irinṣẹ́ fún wọn. Ìyẹn báyẹn kékeré. Èkejì ni pé bí gbogbo ẹ ṣe ń lọ yìí nípa ọ̀rọ̀ Fúlàní táwọn tí bàbá yìí sọ, ìyá ò rí pé wọ́n ti ń mú idà jáde wá sí gbòòrò kí wọ́n dàpọ̀ kí wọ́n bá kí wọ́n nílò kí wọ́n má máa mú idà jáde mọ́. Ọlọ́run ò ní bà gbogbo wa lórúkọ jẹ́ àti ní ṣètò. ilé ìtẹ́síbò ní ìbàjẹ́ lápapọ̀ àti gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ níbẹ̀. ẹ ṣé o 07047777064 ìpàdé dọ́là kọ́hìndé wọ́n ní lórí ètò fìjìláńtè ẹ jẹ́ ká kìlọ̀ fún àwọn ọmọ wa àsìkò máńgò àti ìgbà kíkà la wà yìí o kí wọ́n má gungi o àní ṣòfò ọmọ o. àmín o. pẹ̀lú ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sa orúkọ yẹn o. padà wá lórí ọ̀rọ̀ fìjìláńtè mo rò àwọn ìyá wa ń lé àwọn. ojú òpó ọ̀dọ̀ yín yẹn ò jágere o. ojú òpó wọn ò ṣe dáadáa o bóyá kẹ́ kó lápá bí ẹwà kẹ́ sún síbòmí. ẹ ló sà. àwọn kan wà bẹ́ẹ̀ pé bóyá ọmọ méjì ni wọ́n bí àbí bí ẹyọ kan tí wọ́n ò gbà wọn fẹ́ dúró jẹ́ wọ́n á lọ ń gba kíní di sára yẹn ẹlòmíì ọmọge ló ń gbà fún kẹ̀tọ́ bá sàkó tí wọ́n ní ìdíkíní yẹn wọn ò wáyé náà ti mọ́ owó tí wọ́n lẹ́gẹ̀ẹ́ sí owó tí wọ́n padà ti ń gba kíní yẹn lọ àbí lórí tẹ tó arọ̀ wọn tí wọ́n bá tún pọ̀ ní ìdálẹ́yìn yẹn kó tí wọ́n máa dá wàhálà sínú ayé wa ọlọ́run nígbàjẹ́ ìmọ̀ràn mi kọ́dà gan máa fi kò nígbàjẹ́ o. ọ̀dà ẹ ṣe o àwọn tí wọ́n ń gba abẹ́rẹ́ kíní kan ìfètòsọ́mọ bíbí. àwọn elétò ìlera bí wọ́n ṣe máa ń sọ wọ́n sọ yìí pé ẹni tó bá fẹ́ gbà òun àtọkọ rẹ̀ ni wọ́n jọ wá sí ilé ìwòsàn wọ́n ṣe àyẹ̀wò fún ìyàwó láti mọ irú tí ó bá lára mu irú eléyìí ni ó bá lára mu ṣùgbọ́n ẹlòmíì àǹtí abẹ́lé òun náà kọ́ṣẹ́ kínní yóò lọ sí tó bá yá kínní tí wọ́n ń ṣe lóṣooṣù ó lè má dúró mọ́ ó lè jẹ́ ìdààmú fẹ́lòmíì ìmọ̀ràn tí Oríyọmí àbí kí wọ́n pè láti ìwérelé Oríyọmí ìmọ̀ràn tí wọ́n ń fún yín nù yín pé ẹ lajú yín kalẹ̀ o kí tàlùbọ́ má kó wọ̀ ọ́. kí wọ́n lajú wọn kalẹ̀. ẹ káàárọ̀ o. àjọṣe àjẹ́ndà láti àdúgbò àjọ lábẹ́ sàlẹ̀ bẹ́ẹ̀ sáà. ẹ ṣe ní ẹ káàárọ̀. mo kì í púpọ̀ àwọn akẹ́kẹ́ gbádùn ara nípa lójú ọlọ́. àmín o. kí àwọn agbófinró àgbọn bẹ̀rẹ̀ látòrí àwọn EFCC àwọn ọlọ́pàá ni gbogbo àwọn tó ti kọ́ ṣiṣẹ́ lórí bí ètò àwọn ṣe dúró àti wọn fúnṣẹ́ takuntakun ọlọ́run máa dáàbò bo àwọn náà. àmín. ibi tí wọ́n lọ ní ìjọ ẹ̀dàkùn á rí i pé ó yẹ fún wọn lásìkò yìí ó ń fàtẹ́gùn gan gbogbo àwọn òbí nílé ẹ̀dàkùn tó lọ náà jẹ́ ká kìlọ̀ fáwọn ọmọ wa àti bí òjò bá fẹ́ rọ̀ ẹ̀jẹ̀ káwọn ọmọ wà lábẹ́ wa torí gbà mí tí yẹn bá lóhun jáde bẹ́ẹ̀ síta ó ti ṣe kí atẹ́gùn gbé páànù lé tó yẹn tó bá dé pàdé bẹ́ẹ̀ yẹn ó lè ṣe kópa tó ń di abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́run jẹ́ ká kírun àti ẹjọ́ tó ti sàmì níbàjẹ́ ẹni tó ní bàjẹ́ ńlẹ̀. ẹ ṣé o 070 ìpè ẹyọkan àbí méjìlá láǹfààní láti gbé sí báyìí ẹ̀lú ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ sa orúkọ yín o ọlọ́run ló ń ṣètò àmì ẹ̀ ṣe pápápá o. orúkọ mi sábì kan á jèrè lágbègbè. ọjà ìṣe pápápá. nípa ojú ìṣẹ̀lẹ̀ káàkiri ni mo fẹ́ kí a gbọ́dọ̀ nípa wípé àwọn èèyàn tó ń ja olè ẹrin ọmúṣọ ló ń gbé wáyé ìsìn wọ́n fi ń kó ẹrin. táwọn ojú àbí àwọn aráàlú tí wọ́n bá wà ní ìtàn làwọn tó ń mú ọ káàkiri àwọn aráàlú kan tó máa pàrọ̀ wípé kí n fẹ́ tọ́ ṣe fún ọ̀dùnkẹ́ ẹ̀wọ̀n òde kí fún wọn wọn ní kí ọkọ nídìí pé kó má jalè mọ́ òun. tí àwọn aráàlú bá ń rí nǹkan tí kéèyàn tó lè jẹun àwọn ẹran ènìyàn yóò kọ́ fún ló jẹun. ẹ̀yàn òun lè máa jí pé yìí o ẹ̀rọ ló jẹ́ bímọ ẹ̀yà lè rà lálàbù bẹ̀rẹ̀ ń kó yìí o. ọ̀dà ẹ ṣeun wọ́n ti gbọ́ a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí nítorí pé ọjọ́ wa ó ti lọ. gbogbo ẹ̀yin tí ẹ bá wa gbọ́ ìròyìn àjẹmọ́ná fún títí òwúrọ̀ òní àkèyìn ẹ káre láyé o àmọ́ rírì yín o gbogbo ibi tí ẹ ti bá wa gbọ́ àti ẹ̀yin tí ẹ wò wá lójú òpó ayélujára Facebook àmọ́ rírì ẹ̀yin náà wípé ẹ ṣeun púpọ̀ oṣù bá yín rè àgbè fún yín gbòòsà ẹ káre láyé iná ò ní tọ́wọ́ yín gbòòsà iná ò ní tọ́wọ́ yín láṣẹ Ìdùmarè ẹ sì máa rí owó mú láti àpò yín o bẹ́ẹ̀ ni yóò rí láṣẹ Ọlọ́run aláwùrà bí
ní òwúrọ̀ òní à ń kí yín wípé ẹ ṣeun púpọ̀ tí ẹ wà níbẹ̀ ń fún wa àní ìrèjì báyìí lọ lábala títí ìròyìn àjímọ́ná àti fìjìláńtẹ́ láàárọ̀ yìí tó bá di ní aago 10 sí aago 11 ẹ jẹ́ ká pàdé lórí ètò ọ̀dẹ́npẹ̀tù abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi mọ̀ ń dágbére fún tàṣìkò yìí wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣàì gbèmí débẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ìgbà kan ò ẹ kú kalẹ̀. títí di aago 5 ìrọ̀lẹ́ òní nígbà tí a pàdé lórí ètò yín ètò wa láwùjọ wa títí dìgbà náà ẹ jẹ́ kí a mọ̀ ṣe dáadáa ká mọ̀ jáde sí tiẹ̀ lọ Olúmídé ọmọ bíbí inú Káyọ̀dé ló kọ mi Olú àyànfẹ́ àmọ̀ jẹun àmọ̀ yóò tún mọ̀ sùúrù ní sí àlẹ́sẹ̀ ẹ̀ńlẹ́ńbẹ̀ ó dàbọ̀. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara ship 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà tí wọ́n fi ń jèrè rẹpẹtẹ olókoòwò ńlá